a minute because nǹkan tó ṣe lálẹ́ yìí nǹkan tí mo gbọ́ lọ́dọ̀ Bukky Jesse lálẹ́ yìí that woman just said rubbish ọ̀kẹ́ ayẹsọ̀dà that means òun ló ń fún Wùmí ní agbára tó jẹ́ kí Ṣẹ̀pẹ̀tẹ̀rì wá online tó sọ kí bàbá náà máa lọ DNA ṣé kò mọ̀ pé wọ́n fi aṣẹ́wó náà lọ òun ní pé òun náà rìnrìn gbèrègbèrè tó ní pé kóun náà lọ ṣe DNA òun náà rìnrìn gbèrègbèrè. God of Israel kò bá wọn ó yẹ kó bàbá kan ló lọ ọmọ but for the fact pé bàbá ló train ọmọ bàbá ní ó lọ ọmọ anyhow they want to do it we are asking Wunmi to go and do her own DNA test with Mohbad. I mean Liam will do DNA test with Mohbad then later on a máa wá padà sọ̀rọ̀ bàbá ìyá Mohbad torí ọ̀rọ̀ wèrè ló sọ lẹ́sìn ọ̀rọ̀ wèrè ó sọ̀rọ̀ bí arìndìn tó bá tiẹ̀ ń tì í ṣé kò lè túra ẹ̀ tó bá ń dì í ṣé kò lè túra ẹ̀ ìyá Mohbad lé o ó wá ní ó fún yín 3 days so òun lè sọ̀rọ̀ báyìí owó ti wà nínú àkáǹtì ẹ̀ Mohbad lè sọ̀rọ̀ this life is so terrible this is so terrible for mama Mohbad to come outside to say this rubbish tó bá yẹ kó sọ pé blessing ni ẹ̀gbọ́n Mohbad pé òun gbé wá that would have been better so that means ìgbà tó lóyún kílọ̀pọ̀rúkọ ẹ̀ Mohbad that means ó ń ṣàgbèrè nìyẹn but èmi ò believe ẹ o ara diversion tá a sọ náà nìyẹn and Àbàtì sọ̀rọ̀ yẹn lánàá ó ní people don't worry tomorrow you people will get the shock out of your life so this is the shock Àbàtì was talking about. wọ́n plan ẹ̀ ni wọ́n plan ẹ̀ bọ̀ tí ìyá Mohbad bá mọ̀ wípé ayé tiẹ̀ náà fi bàjẹ́ kò ní sọ. ẹ̀rí tó sọ pé Ṣẹ̀pẹ̀tẹ̀rì ni ẹ̀rí bó sì sọ. ó ní ẹ wá lọ sọ́dọ̀ Ṣẹ̀pẹ̀tẹ̀rì a ní nígbà tán sẹ́ndì voice note yẹn sí mi mo wà shocked nígbà mo gbọ́ pé mo ní kí ló le tó yìí. iṣẹ́ owó lórí burúkú Àbàtì yẹn nìyẹn bàbá sì ṣe máa ń ṣe orí burúkú. Àbàtì ó sọ̀rọ̀ yẹn ó ní people will get the shock of your life this week kò tí ṣẹlẹ̀ báyìí kò shock èmi o kò shock èmi wọn àní Brekete tó gbọ́dọ̀ ọjọ́ ẹ̀ lọ bá Brekete that is ó ń scatter camp wọn báyìí ó ń da camp wọn rí àní tèmi sọ̀rọ̀ ó sọ̀rọ̀ last week náà ni ó ní kọ́ rárá máa ṣe o pé ọmọ pa wọn ò pọ̀ mọ́ pé gbogbo ìfowópamọ́ táwọn náà ń gádà pé kò tiẹ̀ like they are tired. And they will not be sending their people to come to other people's platform to be asking questions tó máa dá gbogbo ẹ̀rú tó máa jẹ́ káwọn ó sì máa bára wọn jà èmi kàn like Akínsẹ́ni I like the way you are doing o one man squad mo like bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀jẹ̀ máa ṣe bẹ́ẹ̀ lọ ṣe ti gbọ́ Ọlọ́run á fún wa lẹ́jọ́ yìí because this woman plan yẹn ò ní wọlé this love àti páàkì màmá ó ti pákéjì màmá Mohbad gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn but ó wá sì sọ tó lọ pé Ṣẹ̀pẹ̀tẹ̀rì Ọlọ́run tó ń sùn ọba Elijah tó ń sùn tó ń finá dáhùn ó máa kátà kámpù wọn tí mo bàtà tọwọ́ Brekete fúngi lásán ó Brekete àwọn tí wọ́n ṣe mẹ́mbà Brekete abaláwo wà nù wọn o àáfàá wà nù wọn tó gbóná àwọn àáfàá tí wọ́n rí furufuru ọ̀run tó ń rí sky wọ́n wà bẹ́ẹ̀ they don't know anything ṣeréṣeré lọ́pẹ́ ọmọ máa ṣì sọ ọmọ máa ṣì wí yes o ibi tọrọ wọn máa já sí nìyẹn eléyìí ló ń pè ní ṣọ́ọ̀kì na mama Mohbad na im dey go stone last for this Lagos àwọn obìnrin máa dìde nígbà tí ọmọ ẹkún gbà yẹn ṣebí kò lè tẹ jáde sọ pé òun ni màmá ẹ people were saying that àbí ìyá ẹ ti kú ni all of a sudden she just came out from the blues pé ẹgbà ní Tamilari ni o useless woman as her anki answer olówó mẹni tó kú I was even saying that maybe pé kí lọ́pọ̀ orúkọ ẹ̀ ó yá ogun ni bọ́ eléyìí ó mọ̀ kan tó ń ṣe
ó mọ̀ kan tó ń ṣe owó náà ó wà tí wọ́n fẹ́ settle òun àti àdúrà wọ́n fẹ́ settle wọn in a big way. That is why this woman is saying this rubbish. You left a child for 15 years and all you could do today is to come and say this rubbish. Kò ní rí bá ti ṣe ó fẹ́ ṣe bẹ̀rẹ̀ sí ni òun ló máa sọ kó pa òun ló máa sọ kó pa ẹ ṣe ẹ máa bẹ́ẹ̀ tó lọ thank you. ọdún ayọ̀ ó yẹ ẹgbẹ́ òun sókè ẹ sọ mí ti máìkì yín kẹ́ sọ̀rọ̀ sókè. alẹ́ wọn ìgbólé ṣe rí suggestion ní àmì mo kàn fẹ́ béèrè question kan ni o ẹ jọ ń tẹ̀rọ lọ́hùn kí ló dé tí bàbá Mohbad gbà tó ń lọ sí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ yẹn ṣé ọ̀ ní èèyàn kan tó lè tẹ̀lé wọn tó jẹ́ personal person wọn ni àsìkò yé mi o because I'm really confused now ìgbà tí bàbá dá lọ mo ń wo láì bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ní àná àbíjẹrè ni bàbá yẹn sọ pé kọ́là kan pè ẹni wá sọ pé pé ọ̀rọ̀ pé bóyá bullying nǹkan kan bàbá yẹn wá kọ́ tẹ̀ mọ́ lẹ́nu bàbá wa ní no bàbá Mohbad ò mú nǹkan tó jọ bẹ́ẹ̀ wá sí iwájú àwọn tó ń yé yín so ṣé ń gbọ́ mi mà. à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín lọ. so ẹni wa máa bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ wá sọ pé bàbá Mohbad ò mú ẹjọ́ sọ̀mítì irú ẹjọ́ bẹ́ẹ̀ yẹn síwájú àwọn bọ́ so wọ́n wò pé kí ló ṣẹlẹ̀ ṣé kò ní ẹni tó lè tẹ̀lé wọn lọ síbẹ̀ ni at least ó yẹ kó lẹ́yìn tó bá jẹ́ pé àtúntò tí gbogbo nǹkan yẹn ló máa rántí especially pressure wà lórí bàbá yẹn ṣó ti yé yín pressure wà lórí bàbá yẹn gan-an wọ́n ṣe gbogbo ọ̀rọ̀ ló máa rántí ṣó ń yé yín ṣé rí èyí tó ń ṣe yìí kánú lè fi ẹsẹ̀ lé sí eléyìí normal justice là ń wá lóòótọ́ ṣùgbọ́n wọ́n bá lè gbé ti ìgbàgbọ́ kúrò kan ká gbé ti ayélujára àbógun sí ẹ wò ọ̀rọ̀ yìí á nìyẹn yes ayélujára wà ń bẹ̀ ẹ lọ depo sórí ẹ̀ dà gógóró sí wọ́n á gbẹ lóòrò ni wo èmi tẹ mọ́ bìkan tó bá lè náwó tó bá náwó màá mú wọn lọ síbẹ̀ wọ́n máa gbòkun Mohbad jáde wọ́n máa bá a sọ̀rọ̀ live and direct tó ti yé yín wọ́n máa bá a sọ̀rọ̀ tó jẹ́ pé wo láyé wọn ní dọ́rọ̀ ẹ̀wọ̀n á máa tọ́ka wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan kan á dẹ̀ ní kó padà kó lọ fọwọ́ rọgí gbàgbé so ló bá tán gbogbo ìtàn ìṣe yìí wọ́n fi ọ̀rọ̀ falẹ̀ lójú tèmi ni because wọ́n ti ń jẹ́ kí àwọn nǹkan míì tí ó yẹ kó bá kọ́mọ̀ bó ti ń kọ́mọ̀ lórí ọ̀rọ̀ yìí ṣé ó yé yín so ẹ wò ó ṣe rí màmá yẹn mi ò rílì rí nǹkan pàtó kan tí màmá yẹn ṣe wọ́n kàn tiẹ̀ lọ so màmá yẹn mọ́lẹ̀ náà wọ́n tiẹ̀ kọ́kọ́ máa wá solution sọ̀rọ̀ ayé wọn because wọ́n ní the treatment tó ti yé yín wọ́n ní the treatment wọ́n tiẹ̀ kọ́kọ́ lọ so wọ́n mọ́lẹ̀ lọ́rọ̀ kan fẹ́ sọ tó ti yé yín bẹ́ẹ̀ yẹn tí mo ṣe ń gbọ́rọ̀ yẹn wọ́n bí mi nínú gidi gan azin orí bákùnbákan lára mi náà àmì human being ẹni tó bá ní human feelings ló máa sọ pé ọ̀rọ̀ yóò dùn òun gbogbo aláti mọ ibi tọ́rọ̀ ti wá láti ilẹ̀ so ẹ̀yin lẹ wá sọ pé kéńpínjò níyì ẹ̀tún dé bí ẹ̀tún wá sọ̀sọ̀kúsọ so ẹ wò ó kàn lọ sòyá ẹ mọ́lẹ̀ kàn so wọ́n kàn ṣì ní wọn mọ́lẹ̀ bóyá kàn wórí òkè kọ́kọ́ lọ sọ wọ́n síná kọ́kọ́ máa wọ àwọn ọpọlọ tó ń dà wọ́n láàmú ṣó ti ń yé yín so mi ò lọ́rọ̀ púpọ̀ láti sọ. all right ẹ ṣé gan. thank you Àṣàkẹ́ Adé gbóhùn sókè. Àṣàkẹ́ ẹ kálẹ́ mà ọ́. ẹ káàbọ̀. ẹ kú ètò ìyá Mohbad ojú dẹ̀ gbà mí tì fún yín ìwọ ìyá ẹ̀ ta ló ń wà níwájú kó wà níwájú kó máa ní ọmọ mi tí mo gbé sínú fún oṣù 9
ẹ̀yìn yìí ni wọ́n wá lọ bá tí wọ́n lọ sáré lọ bá Wùmí ò lè bọ́ síta mọ́ ìyá Mohbad ló wá ń lò pé kó wá bọ́ síta kó wá máa sọ̀rọ̀ ẹ ti rí i pé àsìkò ti tó táṣìírí yín fẹ́ tú wọ́n ti lọ bẹ̀rẹ̀ kẹ̀tẹ́ ti rí i pé ẹ̀jọ̀ ẹ̀sìn yín ti sú báyìí ó ti fẹ́ rọ̀ ẹ wá ń sọ kàntan lẹ́nu ṣé ìyá lẹ́yìn ìyá Mohbad ṣé ìyá ni yín. Thank you for charging me, boss. Oh my God. Mo rántí ìgbà yẹn náà lọ́jọ́ Thank kìíní you àná for charging me, boss. nígbà tí ìyá ní ìyá yìí náà ni wọ́n pè bọ́ síta tó pariwo ẹ wá lọ sin ọmọ òun ti lọ sí police station o wọ́n ti ní kinní kan ó ti fi hàn gbangba pé ọjọ́ Monday ni Mohbad kú gbogbo drama tí ìyá ń ṣe tí bàbá ní ó di òun mú fún bóyá bíi 10 minutes àbí nǹkan kan yẹn drama lẹ́ ń ṣe ìyá Mohbad ẹ wà pẹ̀lú àwọn tó pa Mohbad ẹ kì í ṣe abiyamọ abiagba nìyí ẹ kì í ṣe abiyamọ abiagba ní ìyá Mohbad ojú gbà mí tì fún yín mi ò rí yín bá wí ṣé ìyá tó gbé ọmọ kalẹ̀ fún odidi 15 years lọmọ ẹ máa wá kú tí kò tiẹ̀ mọ bọ́mọ ṣe ń jẹun tí kò mọ bọ́mọ ṣe ń wọ aṣọ lọmọ ẹ máa kú tó máa ní ìpara pé ọmọ mi lélẹ̀ wọ́n pè yín pé ọmọ yín ṣàárẹ̀ ẹ̀dẹ̀ débì kan wọ́n tún sọ fún yín pé kẹ́ ẹ padà ọkọ wa ní kẹ́ ẹ jẹ́ káwọn máa lọ àṣàgbàlagbà tí bàbá jẹ́ tó dẹ̀ ti mọ nǹkan tó ti ń ṣẹlẹ̀ nínú ayé Mohbad tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá yẹn ni ṣé kìí ṣe ikú nǹkan tí ọmọ òun ní ló pa òun ẹ wá délé òkú ọmọ yín lẹ bá ẹ lè gbáwùmí kẹ́ ẹ fà á láṣọ ya kẹ́ni kí ló ṣe fọ́mọ òun kẹ́ni kí ló ṣe fọ́mọ yín irúkú wo ló pọ̀ ọmọ yín kẹ́ ẹ béèrè pé ta ló ẹ̀ ń bá ọmọ yín ẹ̀ faraya àrí gbogbo bẹ́ẹ̀ ṣe ń bọ́ síta tí wọ́n sọ fún yín pé nǹkan báyìí ní kẹsẹ̀ tó ń kọ script fún yín bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ gbogbo ẹ̀ là ń rí tó ń sọ fún yín ó yà sọ báyìí ó yẹ ní pé kán lọ sí ó yẹ ní pé kán lọ ṣé lè tẹ jáde ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀ fòbò ṣẹ̀ sí ni ẹ̀yin lẹ́mọ̀ bí tẹ́ ti rí Mohbad irọ́ lẹ pa Mohbad ti di ọmọ gbogbo ayé irọ́ lẹ pa we are getting justice guys we are getting there nǹkan tá a fẹ́ kàn ṣe gangan lélẹ̀ màmá ẹ máa bọ́ síta ẹ wá máa sọ̀rọ̀ síta ẹ wò a máa lo ègèsì yín ni bíbí òun náà ṣe bọ́ síta ńjọ́ kìnìún àná nìyẹn tó rò pé bóyá òun lè lé ní bàbá òun lè jẹ́ kán drag bàbá tó sọ wípé bàbá ń béèrè nípa placenta mi rí ibi téèyàn tí kì í béèrè nípa placenta nílẹ̀ Yorùbá láì kí n ṣe yíbò ni bàbá lọ fẹ́ láì kí n ṣe yíbò ni Mohbad lọ fẹ́ oníbàbá ọkọ ẹ ń béèrè nípa placenta bàbá ọkọ ẹ wálé yín wọn wá kàgà ṣégbà tí Mohbad kú ni bàbá wálé àga tí bàbá ti kú ti pẹ́ wá ń wí kàntan lẹ́nu ìyá ojú gbà mí tì fún yín ẹ ń ṣàbíamọ o àbíàgbà nìyí tó bá ń pe àbíamọ ó yẹ kẹ́ máa sáré lọ báyìí pé ẹ sí lára àwọn àbíamọ ẹ̀yin fi ọmọlẹ̀ fún odidi 15 years ṣẹ́yìn lẹ máa wá bọ́ síta tẹ́ máa ní Mohbad ń ṣe ọmọ bàbá tá a máa gbà yín pọ́ kàntan lẹ́ ń sọ irọ́ lẹ pa màmá we are getting justice bá a ní èèyàn àdúrà náà kì í ṣe òun lónìí kì í ṣe bàbá lónìí ọ̀fọ̀ tí yín nìyẹn màmá ọ̀fọ̀ ẹ̀yìn àti Wùmí nìyẹn yín lẹ́ni ibi tẹ́ ẹ fi òbò yín tẹ́ ẹ gbóbo yín lọ tí wọ́n ti tẹ́ ti ń bímọ kiri bí ẹyẹ eléyìí ẹ máa sọ ikú tó pa Mohbad ẹ ti jẹ́ kó yí wa gbangba pé ọjọ́ Monday òun ni Mohbad kú màmá ẹ ṣe dáhùn olórí burúkú tó pera wọn ní ti Wùmí ti mú olórí burúkú yẹn tí wọ́n ń pè yín pé kẹ́ máa sọ̀rọ̀ síta yes good this is what we need ṣé rí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ síta yẹn òun gangan la fẹ́ gbọ́ ẹ máa bọ́ síta kẹ́ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yín gangan la need we need more evidence màmá wàhálà ìtẹ́lá ìsúnmọ́bìlẹ̀ ṣé gbogbo nǹkan tẹ̀ sọ yẹn kàntan lẹ́ ń wí àwọn ògbọ́n kankan wọ́n ti gé wa létí lọ báyìí bàbá Mohbad kọ́ ló lọ mọ́ kò sí nǹkan tó kan tà wá ẹ̀yin lẹ́mọ̀ ẹ bọ́ síta kẹ́ wá sọ fún wa ìjọ́ wo ni Mohbad kú ẹ sọ fún ẹ ní Monday ni no wàhálà àwa náà mọ̀ pé Monday ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣebí Wùmí ò lè bọ́ síta ẹ̀yin ló ń tì síwájú pé kẹ́ wá máa sọ̀rọ̀ wọ́n ti sọ fún yín pé tẹ́ bá sọ̀rọ̀ 2 million 5 million tó fẹ́ fi ṣí ṣọ́ọ̀pù fún yín wọ́n máa fún yín ẹ̀yin náà wá ń bọ́ síta wá ń wí kàntan kí la máa sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣebí ẹ̀yin náà lẹ bọ́ síta lọ́jọ́ kìíní àná tẹ́ ẹ sọ pé òbí ìyá ọkọ tó bá wà tí ò bá súnmọ́ ìyàwó ọmọ ẹ̀ kò ń ṣe ìyá ọkọ gidi kò ní jẹ́ kí ọmọ yẹn kó lè ṣe nǹkan fún àwọn òbí ẹ̀ ó ti yé wa ti mọ̀ pé owó lẹ fẹ́ ẹ má wọrí wọ́n ti fún yín lówó máma ẹ bọ́ síta ẹ tún wá sọ mí fún wa ọ̀rọ̀ yín ò jọ tuntun
wàláì tẹ́lẹ̀ ìsúnmọ́ bí láì wàláì tẹ́lẹ̀ ìsúnmọ́ bí láì ọ̀rọ̀ yín ò jọ wá lójú ẹ̀yin ilé bọ́ síta tẹ́ ẹ̀ sunkún olórí burúkú ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀gà yín kọ́ bá yín wájọ́ ẹ ti rò pé ibi tẹ́ ẹ fojú sí ọ̀nà ògbàbẹ̀ màmá lóòótọ́ Naira Marley àti Sam Larry wọ́n búlì ẹ jẹ́ ká kọ́kọ́ wo ẹni tó ká kọ́kọ́ mẹni tó pa Mohbad náà ká tó wá lọ sórí ibẹ̀ yẹn ẹ jẹ́ ká kọ́kọ́ mẹni tó pa Mohbad náà ẹ máa sọ̀rọ̀ fún wa lẹ́yìn tó jẹ́ pé ẹ̀yin ni wọ́n pè pé ọmọ yẹn ṣàárẹ̀ ẹ máa sọ fún wa nísìnyí bàbá ẹ má defend anybody tó bá nígbà wo lọmọ yín kú ẹ lẹ́ẹ̀mọ̀ pé ọjọ́ tí wọ́n pè yín lẹ́mọ̀ ìyá Mohbad mọ ọjọ́ tí ọmọ yín kú wọ́n jọ plan ẹni this is a plan work ẹ rò pé bóyá òṣì tẹ kó tẹ ẹ ń sọ kàtàkàtà lẹ́nu ẹ rò bóyá ó máa fíìkì wa àwọn ò gbọ́ nǹkan kan màmá bá ní kìnìkan àdúrà kọlẹ bí bàbá fún bàbá kọ́ ló ládùúrà àwọn ò gbọ́ nǹkan kan irọ́ lẹ pa òkú Mohbad ti kú ó ti di òkú gbogbo ayé ẹ fẹ́ kí wọ́n ṣe DNA ẹ fẹ́ kàn lọ sí àbí ẹ̀yin náà lẹ̀dẹ̀ ń pariwo lọ́jọ́ kìíní àná ẹ fẹ́ justice gbẹ̀rẹ̀ ẹ̀yìn gbẹ̀gbẹ̀rẹ̀ Nàìjíríà kí ní kan yẹn tẹ̀ tí wò káwọn tiẹ̀ dáríjì yẹn pẹ̀ tiẹ̀ kọ́kọ́ fi Mohbad lẹ̀ àwọn abiyamọ ayé tó ti kọ́kọ́ ń bínú sí yín náà ṣé bábúrò yín ló jáde lọ́jọ́ kìíní àná tó sọ pé àyà rẹ̀ òkú ìyá Mohbad wà láyé ṣé bábúrò yín ló bọ́ síta tó ní ìyá ẹ̀ kú o èyí tẹ́ kan wà láyé bí ẹni tí ò sí láyé ọmọ yín wà láyé ẹ dójútì ó tún jáde láyé ẹ tún dójútì what a shame màmá ojú gbà mí ti fún yín ìyá ẹ ń ṣàbíamọ àbíàgbà ní ọjà tẹ́ fi pọ́n Mohbad ẹ ti sọnù tipẹ́tipẹ́ òkú ọmọ 26 years old ẹ bá nílé ẹ lè fa Wùmí lásán ya kẹ bílèrè kẹ gbójìgìjì báyìí pé kí ló ṣe fọ́mọ mi kẹ gbójìgìjì kẹ ní kí ló ṣe fọ́mọ mi. ẹ jẹ́ kẹ́ni tó sọ̀rọ̀ lọ́wọ́ kó sọ̀rọ̀ tán dáṣọ àti mi ṣe tètè píkì kọ́ nìyẹn mo ń gbọ́ yín Àṣàkẹ́ àdé. síbẹ̀ sọ fún mi pọ́ńsà rẹ̀ ni wáyé kí ló ṣe fọ́mọ mi Wùmí sàn kó pé tó bá mi pé Wùmí kí ló ṣe fọ́mọ mi ẹ̀ faraya ó ti fowó di yín lẹ́nu mi ì rí yín bá gbogbo ẹ̀gbọ́n tẹ bá fẹ́ gbowó lọ́wọ́ Mohbad Wùmí lẹ máa kọ́ lọ bá Wùmí ló lórí ilé ẹ ti sọ Mohbad dárìndìn ẹ ti sọ de ìgbà tí Mohbad wà láyé ó kulẹ̀ ó ti kú sáyé gbọ́n ó ti kú sára ó ti kú sáyé òkú ayé ni kó tó di pé padà wá gbẹ̀mí ẹ̀ kó tó di pé padà gbẹ̀mí ẹ̀ ẹ̀yin màmá ẹ wò ká fi ọ̀rọ̀ yín sẹ́nu ká fi ká dákẹ́ bọ́ irọ́ lẹ pa o páà ní get justice wàláhì irọ́ lẹ pa ṣe rí díẹ̀ nìyẹn àmàṣe bẹ̀rẹ̀ kẹ̀tẹ́ mọ́ ṣé kẹ̀tẹ́ ṣe yìí òun gan ló dà èyí tẹ́ sọ jáde síta lónìí yìí òun gan ló dà yes ẹ káwọ. ẹ kálẹ́ o ok ẹ lómi sọ̀rọ̀. ẹ kálẹ́ mà. ẹ kálẹ́. èyí lè tí mo gbọ́ lálẹ́ yìí ó tún yà mí lẹ́nu ẹnu ìyá Mohbad náà ẹni sùúrù ẹnu ìyá burúkú yẹn fún definitely fún àwọn ọmọ yẹn ló pa ọmọ ara ẹ̀ òun fún ara ẹ̀ ló pa níwọ̀n ìgbà tán ní kó lọ mú aṣọ tí bàbá rí pé ìwọ ló ń súnmọ́ ọmọ ẹ̀ ìwọ ni o lè mú aṣọ tí ọmọ ẹ̀ ń wọ̀ wá o lọ fún bàbá ní fake aṣọ tó fẹnu ara ẹ̀ sọ. ìyá burúkú nìyá yẹn ò yá yóò kì í ṣe ìyá tó yẹ kó ń sọ̀rọ̀ kó pa gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn báyìí ó yẹ kó ń gbé lọ síbẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ni kó ń gbé lọ kó ń lọ interrogate ẹ̀ ní ìyá burúkú ìyá òfò ìyá àdánù ìyá tó jẹ́ pé ó ń fi obìnrin súnyàn ó dẹ̀ máa lanu sọ pé kó ń béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ pé níbo ni Ìyálọ́ládé àti nọ́mú Mohbad lọ tí ọkọ ẹ̀ explain fún ẹ pé aṣọ tí ọmọ ẹ̀ wọ̀ kò lè fún ọ torí ìwọ ló súnmọ́ òun ò gbé mi bẹ̀ ìwọ ló ń gbé mi bẹ̀ ìwọ ló mọ gbogbo ẹ̀ ò dẹ̀ sọ pé o change aṣọ fake so aṣọ fake tó fi síbì bẹ̀rẹ̀ ìgbà tọ́mọ yẹn náà dẹ̀ wà kú ìwọ ló wá fún ní aṣọ original fún ìyàwó ẹ̀ ní aṣọ original láti lọ jù sórí sáré ẹ̀. ta ló fi aṣọ síbẹ̀ sóun ló fa aṣọ síbẹ̀. ó ṣe gbọ́ lẹ́nu àwọn òbí tó ń ṣépè fún. bí mo ṣe ń gbọ́ lórí láti yẹn kú délẹ̀kọ́ yẹn ó dàbí pé kí n rí ìyá Mohbad yẹn báyìí kí n mú sọ́wọ́ ni. èmi ò discuss show ní show lórí show mi ò discuss show ní show mi is my own show
I've already played the video here. Ṣé ń gbọ́ mi ẹ̀yin tẹ́ ń bọ́ sórí ètò ṣé ń gbọ́ mi? Ṣé ń gbọ́ mi Kẹ́máìtì? Tí ẹ bá ṣe ń join tẹ́ ní ọmọ ológo. That video, that voice note tí ẹ bá gbọ́ lórí show èèyàn kan tẹ́ fẹ́ fi discuss ẹ̀ ń bí. We play the voice note before you join this program. We have already played the show. So don't mention anybody pé you hear that like bóyá mò ń discuss the show ní show. Mi discuss the show ní show bí o. Mi discuss tí mo gbọ́n ta. N tẹ́mi play bí ni mò ń discuss lé lórí. Torí ìsìnà máa brag pé they don't have any information. They are discussing my program. They are analyze my show. I don't want that one here. I've already played the video. Voice note tẹ́ bá gbọ́ bóyá kí n tún bá yín play. So èmi ní voice note yẹn tá a ti play láti bẹ̀rẹ̀ wá. A ti kọ́kọ́ play rẹ̀ ká tó máa discuss lé lórí. Bó ṣe jẹ́ nu. Ìfẹ́ insult ni o àti embarrassment ló fà o. Ara mi kọ́wọ̀ sí gan pọ̀. Hello Kọ́lá. À ń gbọ́ yín o. No, mo ń bọ̀. Ẹni sùúrù mo ń bọ̀. Èmi gbọ́ fọ́ọ̀sì sẹ́ndì kí ẹ play yẹn. Ṣé rí Mohbad ọpọlọ ti gbálẹ̀ ni láàrin àwọn abiyamọ? Thank God. Lọ́jọ́ sí ìgbà tán pariwo tóyìn gbà yẹn. Oríyọmí ti sọ pé ọmọ téèyàn bá ti tọ́ fúnra rẹ̀ tó ti lè kọjá 18 years nílé ọkùnrin tó bá lóun kọ́ ni bàbá ẹ̀ òun ni bàbá ẹ̀ forever. Wọ́n ní kò sí kéèsì tán lè dán lẹ́yìn yẹn pé bóyá nǹkan ni mo bí fún o irọ́ ló pa kò sí yẹn wọ́n ní kò sí yẹn mọ́ Nàìjíríà ń sìn. O máa ń bímọ ọkọ ọmọ yẹn máa tó bá láti lè lé ní 18 years ẹni tó tọ́ yẹn òun ni bàbá ẹ̀ for life. Kò lè wá bàbá mi ìfún ó kàn fìyà ń jẹra ẹ̀ ní. Nǹkan tó ti mọ̀ ni pé wọ́n ti mọ̀ pé àwọn ti lulẹ̀. Tí wọ́n wá ń wọ́nà bí tán lè sá sí kò dẹ̀ sọ́nà fún wọn. Kò ní ìdí ká máa fún wọn lépè pé ti mú wọn. Kò ní ọ̀rọ̀ wọn ò tiẹ̀ jẹ́ mépè mọ́ bíkọ́sì ọkàn wọn ò balẹ̀. Kò sẹ́ni tó máa pa odidi èèyàn kò tún wá ń jẹ́yàn lásán bíkọ́sì màláìkà kan lè mérí Mohbad sí. Èmi ò tí ì rókù tó kú tán rojú ẹ̀ tó adúró oṣù yìí. Àti tẹ́ni ọ̀gá ni yín o. Láti September títí now. Tó àṣírí wọn Ọlọ́run dẹ̀ wá jẹ́ kí àṣírí wọn ti wá tú. Wọ́n ti rí pé àwọn ti lulẹ̀. Ṣé òun nǹkan tó ń sọ kò ní ìtumọ̀? Gbogbo nǹkan tó ń sọ yẹn kò ní mínì. Gbogbo nǹkan tó ń sọ yẹn wọ́n fẹ́ gbé ojú everybody kúrò ńbẹ̀ ní bọ̀tí lọ́nà pa. Wọ́n ṣe wà yìí tó bá máa dá ẹjọ́ yẹn délẹ̀ ẹ máa rí pé ìyá Mohbad náà máa lọ sẹ́wọ̀n. Pẹ̀lú àwọn ẹjọ́ tó rárùn mọ́ra ẹ̀ yẹn. Òun kọ́ lòun bí fún. Kò ń ṣòun kó lọ ṣe DNA fún. So ìgbà tó kọ́kọ́ bí òun ní kó lọ ṣe DNA fún. Ìgbà tó fẹ́ ṣèkómọ ẹjọ́ dúró síbẹ̀ ni ìgbà tó fẹ́ ṣe tẹ́lẹ̀ fẹ́ ṣe introduction ó dúró sẹ́gbẹ̀ẹ́ ó sọ fún pé èmi kọ́ ni mo bí fún ẹ ìwọ kọ́ ni mo bí fún o tó ṣe introduction fún ó ràn lọ sí primary ó ràn lọ secondary adúrú iṣẹ́ tí bàbá yẹn ṣe lórí ẹ̀ wá ẹsẹ̀ wá lanú sí kò tí ẹ̀ nítumọ̀ mọ́ Nàìjíríà ò gba gbogbo yẹn náà mọ̀ pé bóyá ẹ wá bímọ ọmọ yẹn ti pé 18 years nílé ọkùnrin ó wá ní ìwọ kọ́ ni mo bí fún òun ló máa tọ́ kí ló dé tí ó sọ yẹn kọ́ ọmọ tó kú ìbéèrè mi nìyẹn ó ṣe jẹ́ gbà tó kú tán lọ́sẹ̀ wá ń sọ pé. àti náà ni mo sọ pé kí ló dé tí omi sọ̀rọ̀ níjọ́ introduction pé kí ló ṣe ẹ̀wọ̀ dòsì ìwọ kọ́ ni mo bímọ fún o bàbá ọmọ ló máa ṣe introduction pọ̀ mọ́ o orí ìyá yẹn ti gbalẹ̀ if not ó máa wá bàbá ẹ̀ jáde gbogbo owó tí màá yẹn dẹ̀ ná láti from day one lórí ẹ̀ látòrí némi ẹ̀ àti ní oyún ẹ̀ òun ló máa san tì tó fi kú yẹn mi rò pé mọ mí nǹkan tó ń sọ jáde kò mọ mí nǹkan tó sọ jáde ni tó bá mọ nǹkan tó sọ tó bá mọ gratitude nǹkan tó sọ jáde yẹn kò ní ever sọ obìnrin ò tó bẹ́ẹ̀ kó sọ mọ́ ń sìn ayé ìgbà kan ni ele fi sakara sọkùnrin ìwọ kọ́ ni mo bímọ fún wàá kàn sọ yẹn sápálá kò ṣe é sìn mọ́ God bless you ìyá mi ló ti fáwọn èèyàn kù láyé. ẹ jẹ́ kí n play díẹ̀ ẹ jẹ́ ẹ bá mi mute Ajíbọ́lá ẹ bá wa mute ẹ bá ṣe wọlé ẹ káàbọ̀ ẹ jẹ́ ẹ bá wa pa ẹ bá wa dé ẹ bá mi mute ẹ jẹ́ kí n replay fídíò yẹn again ẹ jẹ́ kí n replay ẹ jẹ́ n play lè ń bọ̀. lẹ́yìn ọmọ mi tẹ́lẹ̀ kan máa sin. ẹ jẹ́ n play lè. lẹ́yìn ọmọ mi tẹ́lẹ̀ kan máa sin. tó bá ṣe pé Ọlọ́run kọ́ ló fún mi ẹ máa jàre ṣùgbọ́n tó yẹ pé Ọlọ́run ló fún mi ní Mohbad tí mo dé bí kó lọ bí léèrè pé oṣù mélòó ni Mohbad wà nínú mi tó fi mọ̀ pé mo lóyún ẹ̀ ẹ fẹ́ kí n tó àṣírí yín síta ẹ má ṣẹ̀sìn
àṣírí yín sì máa tú ibi tó mórúkọ àwọn ọmọ yẹn lọ máa pé gbogbo wọn sì tá ń sìn bí léèrè pé kí ló mú mi sọ pé tó ní kí n wá ṣe tí mi ò lọ ṣe wọn àti ìyá lọ́ládé ṣé torí pé mo tẹ̀ fi ilẹ̀ mú wò yìí mo tẹ̀ bẹ́ẹ̀ máa yí padà ni torí pé wọ́n pé ìrònú pìwàdà ṣì wà fún ẹlẹ́ṣẹ̀ èmi rò bí ẹni ìrònú pìwàdà tẹ́ máa yí padà ni wọ́n á sì orí kí n mú báìbù síta kádùrà máa búra kó máa ṣépè ní nǹkan tẹ́ mọ̀gbà tọmọ yẹn ṣiṣẹ́ ṣé mọ̀gbà tí Mohbad ń jìyà ni ẹ fẹ́ jogún ẹni tó bí ọmọ ẹ wá fẹ́ jogún ọmọ ẹ wá sọ́pọ̀tì olórí burúkú a máa ṣàǹfààní àṣìfi ọkọ tí mo fẹ́ ẹ wá sọ́pọ̀tì ẹ wá ń tì lẹ́yìn ẹ sọ pé ẹ wá justice of Mohbad ṣé justice of Mohbad lẹ́ wá yẹn ẹ sọ àwọn tó pa ẹ sọ nípa ẹ ìwọ náà máa fẹ́ yàwó bẹ́ẹ̀ ṣe fi ojú ọmọ obìnrin tó bá ti bí nǹkan tí bàbá Mohbad fi ojú mọ́ Wùmí rí bó ṣe máa fi ojú ọmọ obìnrin rí nìyẹn á ṣe Èdùmàrè má gbàgbé o tá lọ bá lọ àbọ̀ ń bọ̀ o ìwọ gbogbo ní generation ó ní kó má gbé orin Mohbad síta bàbá ẹ̀ dẹ̀ ń wọ studio ó ń ṣe fídíò ó ní kó má ṣe orin ẹ̀ bàbá ẹ̀ dẹ̀ ń wọ studio ó ń ṣe fídíò ẹ̀ sọ fún ẹ̀yin ìran kíran yìí ẹ̀yin ìran ẹranko tó jẹ́ pé àwọn ọmọ mi ẹ̀yà kan náà ló kúkọ àdúrà tó lè jẹ orúkọ ẹ̀yin kò dẹ̀ lè jẹ orúkọ yẹn mọ́ torí pé ìkànnì ẹ̀ fẹ́ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù òkú ọ̀run ẹ bẹ̀rù Mohbad ṣé o dá Mohbad yẹn mọ̀ gọ́sẹ̀ ṣé o lè bọ́ síta kó sọ pé ó dá mọ̀ ìyá ẹ bọ́ síta ó ń ṣépè fún mi èmi náà máa níyà sí tèmi mo máa níyà sí tèmi mo fi í sílẹ̀ mò ń wò yín mo wo bí tẹ́ fẹ́ ṣẹlẹ̀ yàrá yín dé mo wá rí pé ẹ ṣe ṣẹlẹ̀ yà nìṣó ṣùgbọ́n èmi o nǹkan ló bí Mohbad o kò tètè sọ fún un tó bá ṣe pé òun ló bí Mohbad kò ní máa ṣe orí burúkú tẹ́jọ́ ń ṣe yẹn ó sọ pé ìyàwó níyàwó ni mí ní kọ́ọ̀sì ṣé bó sọ fún ẹ pé ìyàwó níyàwó ni mí èmi ò jẹ́ kí n ṣe torí olè ìwà jìbìtì tí mi ò fẹ́ bá ṣe òun náà lẹ́bọ́ síta yẹn ṣe ń ba orúkọ ara yín jẹ́ tó fi mí ṣẹlẹ́yà láì ṣe mi ó fi orí ẹ̀ ṣẹlẹ́yà ó fi ẹlẹ́dàá ṣẹlẹ́yà ẹlẹ́dàá yín dẹ̀ ẹ máa ṣẹlẹ́yà níbẹ̀ ṣe wá yìí àdàbí tó bá ṣe pé mi kì í ṣàwòrán Ọlọ́run ló kù ṣùgbọ́n èmi àwòrán Ọlọ́run tí àwòrán Ọlọ́run kan wá gbógun sí mi Ọlọ́run máa fìyà jẹ yín òkú Mohbad Ọlọ́run máa fìyà jẹ yín agbára Ọlọ́run Èdùmàrè ìkànnì ẹ o ṣé bí wọn náà bímọ tiẹ̀ ìwọ náà máa rí wọn wá ṣọmọ títí ẹ náà bẹ́ẹ̀ ṣé bọ́mọ Yorùbá nìwọ náà máa rí wá ṣọmọ títí ẹ náà bẹ́ẹ̀ ìyá ẹ náà bọ́ síta ń ṣépè fún mi ìyá mi ń wò báyìí ìyá mi ò sọ̀rọ̀ ṣé mo gbà tí mo lórí Mohbad ni ẹ mo gbà tí mo ń jìyà lórí ẹ ni ṣé bàbá Mohbad mo gbà tí mo lórí Mohbad ni bèèrè lọ́wọ́ ẹ̀ pósù mélòó ni Mohbad wà tó bí mo lóyún òun kọ́ ló bí Mohbad o mo rán ẹ sí yín o torí ìwọ lọ̀gá ẹ̀ ìwọ ló ń tì gbogbo nǹkan tó ní kó ṣe pé kó má ṣe òun lọ sí studio ojú yín fọ́ ẹ̀ ríran ó lọ sí studio ó lọ ṣe ó ń ṣẹlẹ́yà kiri ìlú àwọn tẹ́ ẹ̀ sanwó fún tẹ́ ẹ̀ fún lówó wọ́n á sọ̀pọ̀tì yín ẹ máa ríran wò ẹ sì máa wo fíìmù ẹ máa lá wo Amẹ́ríkà tó wà yẹn bóyá lóyún mi mọ́ tó wà ń bẹ́ẹ̀ o wà á ríran wò ń bẹ́ẹ̀ ẹ máa post ẹ̀ sí dancing tí gbogbo ayé máa rí ẹ tó bá dẹ̀ gbógun sí ogun máa pa tẹ bá torí mi lọ ṣògùn bí tẹ bá lọ ẹ̀yìn dé lórúkọ Jésù ẹni tó bá torí mi lọ ní babaláwo yín yẹn ló máa pa yín ẹni tó bá torí mi lọ ní oníṣègùn yẹn ló máa pa yín àfi tó bá ti sọ̀rọ̀ àfi tó bá gbọ́ lọ́rùn kọ́ ló ṣẹ̀dá mi ìpè ìyá mi máa bí yín lérò máa ṣèdájọ́ yín ọmọ tèmi bí tí Ọlọ́run fún mi ẹ pátán ẹ wá fojú ẹ ṣé bí ilé ìpè bóyá ìyá aládé mú òun àti ibo ló mú òun àti promise lọ ṣé bí mo fún wọn ní fèkì aṣọ ibo ló mú wọn lọ ẹ sì mọ kankan mo fi sí yín sílẹ̀ mo ṣe ń wòyìn mo rò pé bọ́lá fẹ́ bá dé ẹ̀yin kà burúkú yìí ẹ̀yin kà máa ṣàǹfààní ẹ̀yin ìrankíran òṣì ìyá ẹ̀ náà bọ́ síta ó ń lo aago ọ̀fọ̀ tó ṣì máa lù lé lórí ó ń lo aago lé mi lórí pé èmi gbọ́mọ sílẹ̀ ṣọ́mọ̀gbà tí mo gbọ́mọ sílẹ̀ ó ká mi mọ́rí ọkùnrin torí pé ẹ parọ́ mú kí n pé ẹ ká mi mọ́rí ọkùnrin ìyá ẹ̀ náà parọ́ mọ́ mi ẹjọ́ máa ṣòfò yín ẹlẹ́dàá mi máa fìyà jẹ yín òkú ọmọ mi máa fìyà tó bá yẹ pé lóòótọ́ ní gbogbo ọ̀rọ̀ tí ìyá ẹ̀ sọ yẹn bó ṣe rí yẹn àti pé lóòótọ́ ọ̀rọ̀ tí jòsí sọ bó ṣe rí yẹn ẹlẹ́dàá mi ò ní fìyà jẹ ẹlẹ́dàá òkúrò ò ní fìyà jẹ wo mo ti ní bàbá Ọlọ́run ó sì kú ẹlẹ́dàá òkú bàbá mi máa fìyà jẹ yín lágbára Ọlọ́run kí ló dé tẹ́ fẹ́ fún mi gbẹ́ná ṣé mo ní kẹ́ má ṣe ilé ayé yín ta ló ràn yín sí mi ìyá ṣé ẹbí mi jẹ́ ìran yín lówó ni ẹ̀yin olè ẹ tún fẹ́ jogún ọmọ ọlọ́mọ tó bímọ ẹlẹ́dàá ọmọ yẹn máa ṣépè fún yín ẹlẹ́dàá ìyá máa fìyà jẹ yín ọjọ́ sí ìyá ẹ̀dẹ́jẹ̀ lé lórí tó bí ó máa fìyà jẹ yín
ó ń ṣépè fún ọmọ mi ò lè bọ́ síta ó sọ pé òun á justice of Mohbad ẹ̀yin ò lè ìrankíran ó lè wọ́ máa pariwo yín síta gbogbo èyí tí mo fi fún yín láyè yẹn ti tó ẹ tún gba ṣẹpẹtẹ rẹ gbọ́dọ̀ gbà lọ ẹ lọ ń rojọ́ olórí burúkú yẹn ẹ lọ ń rojọ́ ẹ ń sira yín lẹ́yìn ṣé ẹjọ́ tó yẹ ká máa ròyìn yẹn ọmọ tó yẹ kẹ́ ní kan lọ sí kí lẹ tún fẹ́ ẹ lè fẹ́ justice of Mohbad wọ́n ti mú nǹkan tó fẹ́ mú lára ẹ̀ tó bá bí ire mo fún yín 3 days ẹ má lọ ṣe DNA tó fẹ́ ṣe ẹ máa rí ìrànwọ́ ẹ máa wo fíìmù ó tún parọ́ mọ́ lọ́ọ̀yà ó ní èmi àti ìyàwó ọmọ òun àwa lọ fọwọ́ ẹ̀ tó bá ṣe pé bó ṣe rí nìyẹn ọlọ́run ò ní gbèjà mi ṣùgbọ́n tó bá ṣe bó ṣe rí ọlọ́run máa gbèjà mi ó máa gbèjà ìyàwó ọmọ ẹ̀ ó máa gbèjà ìyá ò mà níṣẹ́ lọ́rùn ìyá kan náà mà ló bí wọ́ ẹ̀dẹ̀ fogun mọ́ ìyàwó ẹ̀ tún fogun mọ́ ọmọ ẹni ogun pa níbo lẹ́sí tó gun wọ́ gbogbo yìí rẹ̀ máa lọ ẹ̀wọ̀n nítorí pé ẹ̀sán pógun pa ẹ̀ kò dẹ̀ gun pa ìwọ náà ní kí n gbé bíbélì fọmọ mi kó máa fi ṣépè ṣé bó bímọ sísì ẹ̀ ṣé fẹ́ kọ́mọ tiẹ̀ náà sọnù ni ta ló gbàdúrà kí nǹkan tó ṣe ọmọ yẹn kó ṣe ọmọ títò ẹ wá fojú ọmọ mi ráre ẹ fojú tèmi náà ráre ọlọ́run máa ṣe ìdájọ́ yín ìdájọ́ tó gbóná ọlọ́run máa ṣe fún yín lórí pé ẹsẹ̀ ń pòrò mi ọkàn mi torí èmi ni mo bí ọmọ mi ṣé jòsì béèrè lọ́wọ́ jòsì bóyá ẹ̀gbọ́n ẹni bóyá àbúrò ẹni béèrè lọ́wọ́ ẹ̀ pé oṣù mélòó ni Mohbad ti wà tó fi ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé mo lóyún ẹ̀ òun kọ́ ló ni Mohbad o ẹ máa ṣẹ̀sìn ẹ máa ṣẹlẹ́yà sí ẹ mú fún yín ní 3 days bó ti pé gbogbo àwọn tó yẹ kí n pè ìyàwó ẹ̀ ní láìsí àti sí ṣé bọ́ọ̀ ló ní pé kọ́ máa sí ẹ̀yin lẹ fún ní power òun dẹ̀ ń bọ́ studio ó ń ṣorin ó ń kọrin arò fọ́mù ẹ̀ orin arò tó yẹ kọ́kọ́ fún ó ń kọ́ fọ́mù ẹ̀ pẹ̀lú gbogbo wàhálà tí Mohbad ṣe lórí ẹ̀ ṣé Mohbad sá kúrò nílé ni 16 years old kò rí mi fún 10 years ẹ̀ mọ̀yà tó jẹ́ tó bá ṣe yí pé ìwọ ò dẹ̀ ń gbé lẹ́yìn alábòsí àbòsí máa pa ẹ̀ o ò dẹ̀ mọ gbogbo nǹkan tó ń gbé lẹ́yìn ó ń rojọ́ fún ẹ ò dẹ̀ ń gbọ́ ò dẹ̀ ń gbà ò dẹ̀ béèrè àgbà òṣì agbọ́jọ ẹnìkan dá àgbà òṣìkà. Bàbá Mohbad aṣọ wo ni ẹ mú kiri tó rán ní ẹni kan lọmọ yín àti wúmà yẹn rán lẹ́ mú aṣọ kí ló dé tẹ̀ ń béèrè aṣọ kí lẹ̀ ń fa aṣọ sí àwọn àṣírí wo ló wà ń kọ̀kọ̀ tí gbogbo yín ń bù àwọn àṣírí wo ẹni kan máa sọ wá mo wá pààrọ̀ aṣọ mo fún wọn ní fake aṣọ ìyálọ́ládá ibi tán mú Mohbad lọ bó ná mú Mohbad lọ ibo ni wọ́n mú mọ́lẹ̀ lọ àwọn ẹ̀mí náà mọ̀ pé kúlé ló pọ̀ mọ̀ yà láwọn àṣírí kan bẹ́ẹ̀ ń kọ̀kọ̀ àti ìyá Mohbad ẹ̀ ṣẹ̀wọ̀n sẹ́ ìyá Mohbad ọ̀ ṣẹ̀wọ̀n àwọn tó ní pé kó wá máa ṣẹlẹ́yà ń tà wọ́n ń fi ọ̀sẹ̀ sí ni ó mọ̀ túmọ̀ ọ̀rọ̀ tó ń sọ ni ọlẹ́ni tó ló lọ́mọ kọ́ ló lọ́mọ ọmọ géńdé ọmọ yẹn gẹ̀ fi ń ṣẹ̀sìn ìwọ rò pọ́n fọmọ ṣẹ̀sìn wọ́n gángan ló ń fọmọ yẹn ṣẹ̀sìn ọmọ tí bàbá mọ̀ lójú ayé ẹ̀ pòun ló bí òun torí pé ẹ fẹ́ jẹ́ kí ìdájọ́ wà ṣé wọ́n ń wá ìdájọ́ báyìí ọní kan lọ sin ọmọ kò ní ìdí ìdájọ́ mọ́ n tó ń sọ nìyẹn kò ní ìdí ìdájọ́ mọ́ kan lọ sin ọmọ olórí burúkú obìnrin ni ẹ́ ó rí pé mo tutù lálẹ́ díẹ̀ olúwamírí ìjẹ̀ṣà ìgbóhùnsókè ẹ sọ mí ti máìkì yín kẹ́ sọ̀rọ̀ sókè ọláwámírí oya ẹ kálẹ́ mà ẹ kú àtàrà ẹ kú ètò mà ṣe rí ọ̀rọ̀ ìyá Mohbad kò yẹ kó jọ wá lójú mọ́ the reason why tí mo fi ní kò yẹ kó jọ wá lójú ṣe rí èpè tí ìyá Mohbad ń ṣe gan èpè ara ìyá Mohbad ló ń jà ìyá Mohbad èpè ara ìyá Mohbad òun ló ń jà ìyá Mohbad number one nígbà tí Wùmí bọ́ síta tó ní tí ìyá ọkọ òun bá bọ́ síta tí ó bá sọ gbogbo nǹkan tí Mr. Joseph Aloba ṣe wọ́n máa sọkò pa ni ẹ dákun nínú ọ̀rọ̀ tí ìyá Mohbad sọ ń sísìn tá náà máa sọkò pa nú ẹ̀ kì í ṣe ìyá Mohbad náà máa sọkò pa dájúdájú ìyá Mohbad mọ ikú tó pa ọmọ ẹ̀ wáyé tí ìyá Mohbad fi wá bọ́ síta ní ìsinsìn tó fi wá sọ wípé wọ́n ní kí wọ́n gbé báíbù fún àdúrà kó ṣépè tó bá jẹ́ lóòótọ́ kò mọ̀ nípa ikú tó pa ẹ̀gbẹ́ wáyé tó bá jẹ́ pé iṣẹ́ ọwọ́ wọn mọ́ àtàwọn àti gbogbo àtàwọn tó ń sọ̀rọ̀ tó bá jẹ́ pé iṣẹ́ ọwọ́ mọ́ ni wáyé tí wọn fi lè gbé báíbù kan sí pé tó bá kì í tètè ṣe kí ló ṣe táwọn ò fi lè ṣe pé ìyá Mohbad ẹ wá mú ẹ bọ́ síta gbangba ṣe rí tó bá jẹ́ èmi mo jẹ́rú fámìlì jẹ́ bàbá ọmọ jáde o ẹni tí ìyá Mohbad bímọ fún yóò wá jáde
àìmọ́ wà jáde yẹn ìjà ṣèṣì bẹ̀rẹ̀ ni wọ́n wà jáde ṣẹ́rí tó gbogbo eléyìí tó ṣèṣì wà ń bọ́ sí kinní tó ṣèṣì wà ń ṣe voice notice tó ń ṣe kò nídìí kán gba bẹ̀rẹ̀ kẹtẹ lọ kán lọ ṣàlàyé ní tójú wọn bá rí tó bá sì jẹ́ bàbá Mohbad náà lọ́wọ́ ń bẹ̀ ní kán fà jáde kán má bò kankan kán tú everything tó bá ń bò ní kọ̀kọ̀ kán tú everything jáde ẹ rí ta ni ọkàn ẹ̀ ò balẹ̀ láti jọ́ tọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ṣe báwọn lọ́kàn wọn ò balẹ̀ ẹ wo bí bàbá Mohbad ṣe ń dán ẹ wo bí àwọ̀ ẹ̀ ṣe ń dán ṣe báwọn lọ́kàn wọn ò balẹ̀ and then mi sure pé àwọn ìyá Mohbad láwọn family gidi tó bá jẹ́ pé ní àwọn family gidi ni kò yẹ kán tiẹ̀ bọ́ síta ẹni tó yẹ kán tilẹ̀kùn mọ́ sínú ilé kó mọ̀ sunkún ká máa bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe kó ní ayé òun mọ̀ bàjẹ́ o wá bọ́ síta olórí aṣọ ẹ ògùn ẹ ó bọ́ sọnù lọ́wọ́ ẹ̀ wá sọ ọlọ́run gan ti padà lẹ́yìn ẹ̀ tí ò bá mọ̀ ọlọ́run ti padà lẹ́yìn ẹ̀ torí èpè ara ẹ̀ gan ló ń jà bó ṣe wà yẹn torí tèpè ara ẹ̀ ò bá jà ò ní bọ́ síta máa ṣe pé kan bí kó bọ́ síta kó máa ṣe rẹ̀ àwọn ará tíìmù other side wọ́n sọ pé jọ́sì ìwọ náà wọ́n sọ pé jọ́sì ẹ̀rí gbé nǹkan mi yóò padà wá bàbá ẹni tó bímọ fún yóò padà wá jáde yóò wá jáde o yóò wá jáde àmọ́ wá jáde ṣe rí gbogbo àwa ẹ̀rẹ́ Èkìtì ní dẹ́yìn lẹ́yìn ẹ̀ àǹdẹ̀ kí bàbá náà bẹ̀rẹ̀ sí kún fún àdúrà ṣe rí àwẹ̀ àtàdúrà tí bàbá gbà náà ló padà ń tì wọ́n jáde ọkàn wọn ò lè balẹ̀ gbogbo àwọn aṣebi ọkàn wọn ò lè balẹ̀ láéláé bó lọkàn wọn ṣe fẹ́ balẹ̀ ọkàn wọn ò lè balẹ̀ ẹ wo bọ́n ṣe gbẹ̀kan egun láyà ẹ wo bàbá bí bàbá ṣe ń dán àwọn tí àwọn máa bu ẹ rí i pé ké white gan ti gentle wọn ò sọ anything wọn kàdà ń sọ̀rọ̀ kẹ́lẹ́ mo wá wò pé irú àwọn ilé náà máa gentle àti wọn padà máa gentle ìyá Mohbad máa padà wọ ẹni tó bí Mohbad fún o ó máa padà wá jáde àfi tí Mr. Lọ́ba kan ti gbé ọ̀rọ̀ orin tì sẹ́gbẹ̀ẹ́ kan káwọn this time around gan káwọn gan kí ẹsẹ̀. hello Kọ́lá. bọ́ sókòtò ìjà ìyá Mohbad máa wọ ẹni tó kì í ṣe bàbá Mohbad lòún bímọ fún ṣé ló ṣèṣe mọ̀ pé bàbá Mohbad kọ́ ló ń bímọ fún láti ìgbà tí bàbá Mohbad ti rí ọmọ títí tó mọ́ fi dàgbà ẹ wá ní ìyá bàbá Mohbad jáde ń sọ̀rọ̀ ìyá tiyín yẹn náà níyà tí ìyá tiyín ìṣèpònú bíi tiyín tó bá jẹ́ pòpònú bíi tiyín ni yóò bọ́ síta yóò mọ̀ bá ọ̀rọ̀ jọ ẹ wá ní ìpè ṣẹ́yìn ẹ̀yin mọ̀ ìtumọ̀ ìpè ni ṣẹ́yìn mọ̀ ìtumọ̀ ìpè dẹ́yìn gan tọ́nà ifá àtàwọn tó bá tẹ̀ ń wá èèyàn kiri tán gbé orí sábẹ́ rẹ̀ wòlíì kiri ni ìyá Mohbad ẹ wo ọ̀rọ̀ mi ojú báyìí lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wà yẹn ìpè ara yín gangan ló ń jà ìpè ara yín gangan ló ń jà yín o. ẹ bá ń gbó sókè. ẹ dákun ẹjọ́ ṣé kí n ṣe ìyá Mohbad ló sọ fún wa lọ́jọ́ kìíní àná pé gbà tó ń lóyún Mohbad pé ẹ̀gbọ́n tàbá búrò mi ìṣàmọ bó ṣe jẹ́ fámìlì bàbá Mohbad wà bẹ̀ wá sọ fún un ṣé ìyá yẹn ti gbàgbé ọ̀rọ̀ tó sọ gbà yẹn ni. ìgbà yẹn wọn tí ì fún ni kò tí ì máa jẹ àmàlà tó gúnfe pẹ̀lú igbó lọ́dọ̀ Wùmí. ṣé sùn wọn ti kógbó fún ìyá yẹn jẹ Dàrósà ò tí ì máa fi gbó sínú oúnjẹ fún Dàrósà gangan ni ikú tó ń ẹ mọ̀ pé Dàrósà ni ló ń ṣiṣẹ́ wàhálà Wùmí ní ìpẹ́ Wùmí kọ́ Dàrósà gangan ló fún wúmà ẹ̀ bìkọ́ torí pé Dàrósà bẹnu mọ́tò àdúrà bẹnu mọ́tò wọ́n jọ ìgbà tẹ́jẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní fídíò tí mo gbé títa lẹ́nu mẹ́ta tí mo tún lọ fi kinní síbi ibi ẹ̀jẹ̀ yẹn ń lọ ẹrù tó tún fi ń bo lórí burúkú ẹ̀ bó ṣe wà pé ẹ̀jẹ̀ yẹn gangan fídíò yẹn tó tún ti bọ́ ta tó rí i pé àwọn tún ti gbé fídíò àwọn mẹ́ta náà tó wà ní mọ́tò ẹ̀ lọ àrẹ́sì wọn ló fi ń jàporó ká kò sí nǹkan mi. ẹ tíráyò bẹ́ẹ̀ ṣe zoom kí nìyẹn tẹ́ fi gẹ́ẹ̀tì ẹ̀ dáàmì ìyẹn lásán gan ti fi hàn pé ókè gbogbo àṣẹ tí ìyá yìí sọ tó bá ti jẹ́ pé aṣọ kan náà gbà kì í ṣe aṣọ kan náà gbà kò sí kan tó kà sásọ ló wá pa Mohbad nínú ilé aṣọ ló fún Mohbad lọ́bẹ̀ lógun lọ́bẹ̀ ṣé rí ìyá yẹn tí ò bá sọ́ra pẹ̀lú ọgbà àṣẹ tó ń sọ kódà ẹ̀wọ̀n ti ẹnu ẹ̀wọ̀n gbogbo wọn. a ní ẹ mú tìtẹ́nìkan gbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ anybody tó jálùbọ́sà sọ̀rọ̀ yín táwọn kan bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ fi wọ́n lẹ̀ anybody ò jálùbọ́sà sọ̀rọ̀ anybody mò ń gbọ́ yín Kọ́lá. yes mo ní nǹkan tẹ́mi kàn rí nínú gbogbo ọ̀rọ̀ tó bá ń lé ní pẹ̀lú ògo Ọlọ́run justice yẹn ibi tá a ti rí ládé ẹnu ẹ̀ láwa yẹn nítorí ẹ̀ ọkàn gbogbo wọn ò bá lẹ̀ tábà kò sẹ́nibọ́dì tó ń sùn ni wọ́n bá ṣe rí wọn yẹn wà láì come off like ni wọ́n sùn but kọ́ mọ̀ pé ọjọ́ kọjọ́ tọ́lọ̀ ń bá bọ̀ ṣe pé wọ́n announce
justice yìí wàláì gbogbo wọn ọ̀nà tán gbà tán fi pa bọ́ yìí wọn ò ní rójú ayé mọ́ tán fi kú ẹ̀wọ̀n ní gbogbo wọn kù sí tó fi dórí ìyá Mohbad tóró náà ti fara rẹ̀ sí nìsín mo sọ fún yín mo ní ìyá yẹn ó mọ̀ pa kú tó pọ̀ ọmọ ẹ̀ torí wọ́n ti fún ní nǹkan jẹ wọ́n dẹ̀ fún ní wọ́n ní pé ìyá owó rẹ̀ ikú rẹ̀ èwo ló fẹ́ ṣé ká pọ̀ ọmọ ẹ̀ kó kúrò lé kára ìpọ̀ ọmọ ẹ̀ tàbí pé ká kúkú pọ̀ ká pọ̀ ọmọ ẹ̀ èwo ló fẹ́ nígbà tó sì yẹ kó ti fọmọ́lẹ̀ láti 15 years ago kò rántí gan kò rí gbogbo wọn àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò rí wọn pọ̀ ń lo bí wọn àwọn ètò rí bí ọmọ rẹ̀ làwọn kéékèèké tó sì ń gbé dání ọmọ bàbá aláwo yẹn wàláì ọ̀rọ̀ gidi mo sọ fún yín ṣe pé kóbìnrin tó fọ ọmọ rẹ̀ lẹ̀ fọkùnrin fún 15 years òun gan ó kalẹ̀ ti fọ̀ jáde inú pé kò rántí àwọn ọmọ yẹn mọ́ ká ní Mohbad ní òṣèré rẹ̀ ni kò lẹ́ẹ̀fà wá sínú láìfù wọn mọ́ so ikú ni Mohbad gangan lọ fọwọ́ ara rẹ̀ fà ìyá ẹ̀ ní number 1 so wọn olóṣù àti olóṣù wá pàdé wọn kúkú wá darapọ̀ so Ọlọ́run ti fún wa ṣe ná ká mọ ọyọ ní ètò fún gbogbo wa ní ìsìn báyìí inú ìdùnnú làwọn torí mo ti mọ̀ pé justice ibi tá a ti rí ibẹ̀ ládé yìí so kọ́mọ kóra wọn jáde nínú àṣẹ tó ń sọ náà ni ó ti lọ sùn tí ò ní lè pamọ́ tí ò ní lè sọ pé kì í ṣe òun sọ mọ́ torí wọn ló wá sọ fún akógbà tó lóyún náà sọ fún pé kò mọ̀ sẹ́yìn tó rọ́mọ yẹn kéré àṣẹ wo ló wá ń sọ lónìí pé kì í ṣe bàbá ló lọ́mọ ìyẹn já mọ wòran ṣèbó náà ti ní fíìmù làwọn á bá wọn parí fíìmù yẹn pẹ̀lú ògo Ọlọ́run ayọ̀ làwọn dẹ́rìn tá à ń wá òní làwọn ò rí tiwọn ẹ ṣe gan ni mà. all right ẹ káàbọ̀. mo gbọ́rọ̀ báyìí orí mi fò lọ sápá bòmí nígbà tí irú ọ̀rọ̀ báyìí bá jáde lẹ́nu èèyàn ọmọ yín ló sì abáyọ tó ọmọ yẹn tára fi ni ọmọ yẹn tó fi kú no wonder tó fi sunkún tí ò rẹ́ni gbèjà rẹ̀ ẹ̀ ló kọ́lá ìgbóhùnsókè. yes ma ẹ pẹ̀lẹ́ ma ẹ pẹ̀lẹ́ ẹ kú àtàárọ̀ Ọlọ́run ò ní jẹ́ ká sọ̀rọ̀ tán a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ justice for Mohbad Ọlọ́run á jẹ́ ká rí pẹ̀lú ògo Ọlọ́run nípa voice note tó tún jáde ní ìsìn ó mà tún yàyàn lẹ́nu o èmi gbàgbọ́ wípé Ọlọ́run ló tọwọ́ bọ ìyá Mohbad lẹ́nu tó fi bẹ̀rẹ̀ sí ní kà torí ta bá wò yìí ó ń kà ní Ọlọ́run á dẹ̀ túbọ̀ tọwọ́ bọ̀ lẹ́nu gbogbo nǹkan tó wà ní ọ̀fun ẹ̀ pátápátá ló máa pọ̀ pẹ̀lú ògo Ọlọ́run nípa aṣọ tí ó sọ pé òun fún wọn ní fèkì yẹn torí nínú ibìkan tí èmi tuntun gbọ́ torí gbogbo ọ̀rọ̀ ẹ̀ ló ti circulate so wọ́n ní pé wọ́n ti rí ikú òjijì yẹn sí Mohbad tẹ́lẹ̀tẹ́lẹ̀ so wọ́n ní bàbá even gan as of now wọ́n ní bàbá ń regret pé bàbá náà ṣẹ̀ṣẹ̀ mọ̀ nínú voice note tó sọ síta wípé fèkì aṣọ ni ó kó fún òun wọ́n nígbà tí wọ́n dẹ̀ rí ikú òjijì sí ọmọ yìí wọ́n ní wọ́n pe ìyá ẹ̀ wọ́n ṣàlàyé wípé báyìí pé wọ́n ní pé aṣọ yìí wípé kó kó aṣọ tí ó bá wọ̀ wá wípé tí ìlágùn ẹ̀ ti kàn wípé wọ́n ní wọ́n rí ikú òjijì báyìí sí i so wọ́n yí sèm ká ní màmá nìsín ó kó aṣọ tó yẹ kó kó bóyá ikú yìí bá rí ọmọ ìyá ṣùgbọ́n nǹkan tó ṣókùnkùn sí gbogbo àwọn ẹ̀dá kedere báyìí ló hàn níwájú Ọlọ́run ọba bí irọ́ ni bí òótọ́ ni ẹnikẹ́ni ìyówù tó lè lọ́wọ́ nínú ọ̀rọ̀ ikú Mohbad ìbáà jẹ́ bàbá ẹ̀ gan ni ní pẹ̀lú ògo Ọlọ́run kò sí kankan wọn tó máa fi ara rí tó máa fi lọ nínú ọ̀rọ̀ yìí ní orúkọ Jésù ṣùgbọ́n èmi gbàgbọ́ yìí pé bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tí àwọn èèyàn lọ yìí òun ló ń fa wàhálà fún ìyá Mohbad lọ́wọ́lọ́wọ́ mo dẹ̀ mọ̀ pé a ti máa fa wàhálà fún Wùnmí a dẹ̀ ti máa fa wàhálà fún Dàrúsà fúnra rẹ̀ so kí ni ìyá Mohbad fẹ́ achieve tó ń sọ yìí pé bàbá Mohbad kọ́ ló lọ́mọ tó bá ń gbọ́ ní àṣálẹ́ ìbá má jẹ́ pé bàbá Mohbad kọ́ ló ní ọmọ ẹni tó ti tọ́ ọmọ láti kékeré títí tọ́mọ fi dàgbà tó fi kú tó tẹ̀ tó gbé orúkọ ẹ̀ tó tún fi lọ sí ọ̀run bàbá Mohbad ló lọ́mọ ò bá máa sọ nísìnyí pé bàbá Mohbad kọ́ ló ní ọmọ ní abẹ́ òfin bàbá Mohbad ló lọ́mọ ò bá ní pé orúkọ ló mọ tó rìnrìn ẹsẹ̀ ẹ tó wó ọ̀rọ̀ tó ń sọ sí àgbáyé tó onírìn òṣì ni ìyá Mohbad o onírìn rádaràda ni
alábàjọ tí òun àti Wùnmí tí wọ́n ṣe jẹ́ nǹkan kan náà tí ọ̀rọ̀ wọn jọ wọnú ara wọn. Pẹ̀lú ògo Ọlọ́run ò ní fún wa ní ìyà bíi ti Mohbad o. Ẹni jẹ́ ká rí ìyà bíi ti Mohbad pẹ̀lú ògo Ọlọ́run. Mo gbàgbọ́ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí Ọlọ́run mọ̀ sí, ó dẹ̀ ń tọwọ́ bọ ìyá Mohbad lẹ́nu. Definitely ẹ tún wo bí bàbá Mohbad ṣe ń support ìyá ẹ̀ ní bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tán ní pé Monday ni ó dàbí pé ó kú. Àwọn èèyàn dẹ̀ mú evidence bó ṣe sọ̀rọ̀ ní oríṣiríṣi ọ̀nà yìí pé Monday ni bàbá tún sọ pé ó dàbí pé ó ṣe mistake ni pé kò mọ nǹkan tó fẹ́ sọ. Bàbá ìbúyá òun fún ara ẹ̀ gan wà nínú òkùnkùn tó jẹ́ pé ń ṣe ló ń support gbogbo wọn. Ẹ tún wo títí àdúrà náà. Ó tún sọ wípé àdúrà ò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán ni kinní kan. Bàbá yìí ń defend wọn ní everywhere tí gbogbo wọn ń lọ. Ó wá ń sọ ní ìsìn pé àdúrà ò ní jẹ́ orúkọ bàbá wọn mọ́. Ó wá ń ṣépè, ó ń ṣe gbogbo ẹ̀. Orí elépèlépè ń lọ o pẹ̀lú ògo Ọlọ́run. Òun ló fi ẹnu ara ẹ̀ ṣépè. Òun ló dẹ̀ máa fi orí ara ẹ̀ ló máa fi rò pẹ̀lú ògo Ọlọ́run. Mo mọ̀ yí pé a ti wà lórí orí ọ̀nà justice for Mohbad. Ó ti ń farahàn. Àwọn tó dẹ̀ ń sọ pé àwọn team obìnrin women support women, àwọn náà kẹ̀dẹ̀rẹ́ ẹnu wọn náà ti ń wá wò. Gbogbo wọn ti rọra ń ṣe ní díẹ̀díẹ̀ torí pé wọn ò mọ ibi tí ẹjọ́ yìí ń lọ. Lógo Ọlọ́run á fún wa ní justice for Mohbad o. Adúpẹ́ mọ́. So àǹtí Tẹ́ní, thank you so much. Ọlọ́run náà dé gbàdúrà fẹ́yìn náà ẹ̀. Àṣẹ, adúpẹ́ mọ́. Hello caller. Ẹ bá wa power tap, ẹ like and love o. Ẹ bá wa power tap, ẹ káàbọ̀ mọ́. Wọ́n nígbà tó rí wọn yẹn sí Mohbad. Wọ́n ní ìyá Mohbad wọ́n náà pé wọ́n mú lọ síbẹ̀. Wọ́n nígbà tó sọ fún bàbá Mohbad, wọ́n náà sọ pé kíkú lè yẹ lórí ọmọ ẹ̀ o. Ipe relationship tọmọ yìí wà yìí, ipe relationship máa mú ikú pa ni. Wọ́n ní bàbá Mohbad wá ní, wọ́n ti ní bàbá Mohbad ní kó jáde tó bá jẹ́ pé wọ́n ní bàbá Mohbad wá ní ẹ má dàá sọ fún mi. Bàbá Mohbad wá mú ìyá Mohbad lọ síbẹ̀ sí White Garment Church. Wọ́n ní pásítọ̀ yẹn tún wá sọ fún ìyá Mohbad pé relationship tí ọmọ ẹ̀ wà yìí ikú làwọn rí bẹ̀, àwọn ò rí ìyè níbẹ̀. Àmọ́ tẹ bá fẹ́ káwọn ṣe ẹ lọ mú aṣọ tó ti sweat wá káwọn lè bá yín jẹ́ kí ọmọbìnrin tó fẹ́ yìí àti Mohbad kíkú lè yẹ lórí Mohbad kí kọ́ máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ìyá Mohbad dẹ̀ sọ fún pásítọ̀ pé òun gbọ́. Mo ò bí ọgbà tí ìyá Mohbad délé ló lọ sọ fún mi pé wọ́n náà nǹkan tẹ́lẹ̀ fi pọ̀ ṣẹlẹ̀ tó ti lè máa sọ fẹ́ẹ̀kì fún mi yẹn pé wọ́n mú òun lọ síbì kan o. Wọ́n náà fi pé wọ́n tó máa pa Mohbad o. Wọ́n lọ ní kóun máa ṣọ wá o àmọ́ fẹ́ẹ̀kì ló wá kú lọ. Ní tó ṣe máa sọ fẹ́ẹ̀kì lọ nìyẹn. Wọ́n ní tó ṣẹlẹ̀ sí Mohbad gangan lọ sọ fún ìyá Mohbad àti bàbá Mohbad kó máa ṣẹlẹ̀ sí Mohbad. Wọ́n ní bọ̀dẹ́ ẹ̀ bá wá fẹ́ kó ṣẹlẹ̀ sí Mohbad o. Báyìí lẹ máa ṣe o. Ìyá Mohbad fetí gbọ́ o. Ẹ wo nǹkan tí ìyá méjì ìyá bẹ̀rẹ̀. Ẹ wá sọ fún mi pé ìyá Mohbad abiyamọ ni. Wọ́n dẹ̀ ní pé àdúrà tó ní kó wá ṣépè. Wọ́n ní mọ̀lámú ìwà lòun sọ fún pé ókè àdúrà tó bá ọmọ ọkàn sí gbé báìbù kò fi ṣépè wípé òmò kan tó pa ìpẹ́ ẹ̀. Ìyẹn ni o, ìyẹn lọ́dọ́ ní kọ́dún kóun gbé báìbù kóun máa ṣépè o. Ṣé ìyẹn pọ̀ jù kan ní tó bá yẹ pé kò mọ̀ bọ́ ẹgbẹ́ ẹ̀ ṣe kú. Mo ṣe o, àwọn Mohbad ṣe mí. Mohbad ló mú kú wa bá rẹ̀. Ẹ ṣé ó dàbọ̀. Ẹ ṣé gan. Iṣẹ́ tí Ìyábọ̀ ń dá lábẹ́lẹ̀ pọ̀ gan. Ìyábọ̀ ìkà ni Ìyábọ̀. Ìkà ni Ìyábọ̀ o. Ìyábọ̀ Òjó. Tó bímọ ọkùnrin tó bí obìnrin. Géèmù tó ń play yẹn ó wà òkè náà. Alice, géèmù tó ń play yẹn náà dà báyìí. Ṣebí Mohbad sọ fún ẹ. Ó sọ̀rọ̀ yìí fún yín nígbà tó wá UK. But Okoye sọ gbogbo ẹ̀ fún ẹ. But you o na sí ọmọ yẹn síta láti fi lè káṣí owó. Ọlọ́run á bí yín lórí ntí Ìyábọ̀ Ọlọ́run gbọ́ ọpẹ́ wa.
lórí Alice onídìgbìgbẹ Ọlọ́run gbẹ̀yìn wa lórí sẹ̀pẹ̀tẹ́rì tó ṣe sọ́júrì tí ò tún yọ̀dí tí ò yọ ọkùn tí ò yọ gbogbo ẹ̀ tí ò yọ ọyàn tí gbogbo ẹ̀ kàn sí pẹlẹbẹ Ọlọ́run gbẹ̀yìn wa jẹ́ kí ìdájọ́ Ọlọ́run kó ṣẹlẹ̀ lórí gbogbo àwọn tó ń ṣe àbòsí tó ń ṣèkà Ọlọ́run á ṣe ìdájọ́ makanaki àbí makana ẹgbọ́n sókè o ẹ ti jápa Ajíbọ́lá ẹgbọ́n sókè à ń gbọ́ yín. ṣiṣẹ́ ní ẹkúṣẹ́ aláì ní sad gan inú mi ò dùn. mo sọ fún pé Ìyábọ̀ Òjó Ìyábọ̀ bó ṣe wà òun ló rú ìyá Mohbad jáde wàláì òun ló rú jáde. àti ìyá Mohbad àti Ìyábọ̀ wọn lórí burúkú ni wọn ò ní jèrè láti ayé yìí di ọ̀run. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ yẹn ìran kìíní dé ìran ẹ̀ǹdì wọn ló máa ti ṣẹlẹ̀ sí. Ìyá Mohbad olórí burúkú ni kò ń ṣàbíamọ ẹni tó jẹ́ kó máa jí láàárọ̀ kùtùkùtù àwọn abíamọ kó máa fún ní èpè kí abíamọ bọ́ra ní ìwòwò kó máa fún ní èpè níbi tó ti ń jẹ́ èpè. Òun ni ìyá Mohbad kò ń ṣe ìyá ọmọ yẹn wọ́n ní ká máa gbàdúrà pé ká má ṣíléyà gbogbo àwa ta ní àtọmọbìnrin ẹ̀ àtọkùnrin ká máa gbàdúrà fún wọn pé kọ́mọ wa má ṣíléyà ilé ìyá Mohbad ń ṣẹlẹ̀ kọ́ máa wo àkọsẹ̀jáyé ilé kọ́ tó débẹ̀ gbogbo wọn ìdájọ́ Ọlọ́run ó ti wà ní footstep wọn náà gbogbo yìí tá à ń sọ yìí akọ make ọ̀rọ̀ fáà ni to my own side àti rí justice yẹn àti rí already because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ yìí ó ti mú wọn sá eré nínú igun yàrá fọ́kànnà yàrá wọn lọ ti ń sáré eré tó máa sá tó fi máa kú wọn ò ní nísinmi. ọ̀rọ̀ ìyá Mohbad ló ń dùn mí jù gbogbo àwọn olórí burúkú ṣẹpẹtẹrí àwọn wèrè tẹ́ ẹ̀ pè yín olórí ibú ni wọ́n. Ìyá Mohbad ẹkún ọjọ́ alẹ́ tó máa sun tó fi máa kú ni èèyàn bí ó gbé ọmọ fún ọmọ èèyàn láti kókó wá sọ ń sìn pé ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ ó dàbí woman yẹn lo bí 10 years nínú oyún pàápàá bàbá náà ọ̀dẹ̀ ní R&D ó lo 20 years nínú oyún kọ́ tó bí ó wá ń bọ̀ta ẹ̀wù kálẹ̀ bí ẹ̀ máa ẹ̀wù wà ní oyún ó sọ̀rọ̀ bí ń bẹ sà bí R&D ẹ wo èmi ò ní kan tí láti sọ ju èpè lọ́rẹ́dì bó ṣe bá ṣe wà yìí ẹja máa jí láràárọ̀ ká máa wọ̀n fún wọn àtàárọ̀ o obìnrin tó bá ń jí tó bá ń nù wọn abiyamọ tó bá ń jí láàárọ̀ kùtù báyìí kó bọ́ra ẹ wò kó dẹ̀ máa fún ní èpè kí ló fẹ́ kó wẹ ọṣẹ gangan Ọlọ́run ò lè gbà fún wọn mọ́ ìkọ̀sọ́ ti tẹ́ ọṣẹ ò jẹ́ fún wọn mọ́ wòlíì tó ní òun kìíní kan orí òkè òun mọ̀ nǹkan tó ń jọ́ lọ́run àwọn tó jọ́ wọn ti ṣe àṣebó kò sádùúrà tó gbà lé ayé wọn mọ́ ògo wà ní ilé ẹ ẹ̀jẹ̀ fọwọ́ ara yẹ pa náà ògo ìwọ ọ̀yà ṣó fẹ́ fi wùn mí sọ ó lè fi wùn mí sọmọ ẹ̀ náà ọmọ ọlọ́mọ ni ọmọ téèyàn bá bí lọmọ èèyàn ọmọ tí èèyàn bá fi inú ẹ̀ bí báyìí lọmọ èèyàn ọmọ ọlọ́mọ lè ẹ́ bàdàbí ọmọ wọn bá ẹ torí owó máa tọ́ èèyàn ló máa kú ìwọ́n tó máa bọ́ kúrò yàrá ẹ̀ wàá tọwọ́ bo ojú báyìí ò ní róbi ojú àti tẹ́ni Ọlọ́run máa fún yín ṣe ẹ̀ ní ṣìṣọ ẹ̀ ní ṣìtẹ̀ ẹ̀ ní ṣìlẹ̀tẹ̀ lágbára Ọlọ́run ẹ jẹ́ dúró bẹ́ẹ̀. ilé ayé àfọwọ́bàfilẹ̀ bí àṣà orin tàlẹ́lẹ́ tó ń pè mí Adeleke ní interest ní woman tí mo woman yìí rí woman tó ti bú mi rí mo save nọ́mbà yìí rí save nọ́mbà yìí rí mẹ́rin tó jẹ́ tó ti bú mi rí dáadáa. Sis mi abẹ́gbọ́n nǹkan tí ìyá Mohbad sọ tó ní Ọlọ́run kú ṣe àdúrà nìkan ló kù tó lè máa jórúkọ yín so ṣé Liam ṣebí ó ní Liam ọmọ Mohbad ni ṣebí ọlọ́ba ni Mohbad ń jẹ́ àbí iṣẹ́ ìgbọ́ statement ẹ̀ dáadáa ṣá ó ní Ọlọ́run kú ṣe pé àdúrà nìkan ló kù kò dẹ̀ jórúkọ yẹn mọ́
so ṣé Liam ẹjọ ṣé kìí ṣe ìṣèbọn ní ọlọ́ba ni so orúkọ wo ni Liam ń jẹ́. Liam yìí sọ ọmọ Mohbad sẹ gbogbo tó ń ṣe àwọn tó lọ ọmọ náà ń fún ìyá Mohbad ní pressure àwọn tó gbowó lórí àwọn olórí burúkú mọ́ fàǹfààní jàtijàti òpònú ni náà òpònú ni náà. Gbọ́n máa tó ṣẹ̀sìn ta ló kù tó fẹ́ sọ̀rọ̀ lórí ètò èmi ò mọ̀ lọ táìmù ti kọjá ó yẹ kí n ti sùn. ó yá o ta lẹ́ni tó fẹ́ pè lórí Facebook ṣe é kù tẹ́ fẹ́ pè lórí TikTok ńkọ́ jẹ́ n wo go section. Okay. Anyways ẹ jẹ́ á máa lọlé ètò àsọ tó lé nì ètò àṣetò náà. títí kà lágbára ọlọ́run náà dúró tì yín gbogbo iṣẹ́ yín ọlọ́run á ṣe láṣepé fún yín ni lágbára ọlọ́run ẹ̀ ní ṣùfọ̀ ẹ̀ ní ṣílẹ̀tẹ̀ olórí burúkú ẹjọ́ bá a bá ṣe jí báyìí ká máa fún un ní èpè yàgò báyìí ẹni èpè ni kò ṣẹ̀yìn àdúrà ọ̀run ayọ̀ lá máa sùn mọ́. ẹ ṣe gan. because nǹkan tó yẹ ti sọ bẹ́ẹ̀ ni pé àtìlẹ̀ náà lẹ ti sọ àṣírí sì máa padà tú ẹ wo nǹkan tí ìyàwó rẹ̀ ń sọ ìyá torí ẹ ti burú orí ẹ ti burú ẹ lè rábí amagidi kó sọ nǹkan tí ìyá kiri sọ and then èmi sáà ń sọ ṣe òfin Nàìjíríà ò gba gbogbo wèrè tó ń ṣe yẹn mọ́ ọmọ ti wá kọ ọmọ ti pé 26 ó jẹ́ orúkọ èèyàn òkú ọ̀rá ní ìwé kan ló bí fún olórí burúkú nìyá yẹn ṣojú òtí ni àwọn ẹbí ẹ̀yẹ kan lẹ̀ kó pa fúnra wọn. tó bá fẹ́ sọ yẹn kó tiẹ̀ lọ jí kó wọ́kọ́ jí sáyé. aláwọn ẹbí ẹ̀ fúnra rẹ̀ ó yẹ kó lẹ̀ kó pa ní kó tó kó àwọn jẹ́ wọ́n pè é láṣẹ́wó ó dẹ̀ tún jẹ́ kó ó dẹ̀ tún bọ́ síta ẹnu òsì ẹ̀ bá ẹ́ ojú òtí ẹ́ ara ò kọ́ social media òkè ń gbà kò kí ń fọ̀gẹ́ẹ̀tì láéláé làwọn ẹbí wọn máa rí pé ìyá Mohbad sọ pé òun kọ́ lòun lóyún fún kó lọ bí léèrè iye ìgbà tó yúlò nínú òun kó tó wá tó yẹ ẹ burú ni ó ti bí máa kọ́kọ́ fún yàn ó dẹ̀ wá nú ilé ẹ̀ ó bí kejì àwọn tó pè láṣẹ́wó wọn ò parọ́ kò sí rọ́ńbẹ̀ aṣẹ́wó àwọn alẹ́ ní ipa alẹ́ ní ìgbọ̀n bí alẹ́ ǹdẹ̀ ló ń pè wọ́n ni wọ́n san jù lọ wọ́n ní tìjú ju ìyá Mohbad lọ orí ìyá Mohbad ti burú mọ̀ pé owó máa ń tán èèyàn ló máa ń kù mọ̀ pé orúkọ òun fún ara àwọn ti bàjẹ́ ó dẹ̀ tó wá ba yé àwọn ọmọ ẹ̀ jẹ́ ṣọ́nà pọ́kọ́ òun lòún ba yé ẹ̀jẹ̀ ni ayé rẹ̀ ló ń bàjẹ́ ẹ̀ nítorí burú jù ni pé àdúrà yẹn gan ẹni tó máa fẹ́ máa múra because everybody ń sìn every social media lẹ́yìn ìwé wọ́n àti rí wọ́n ti fìdí wọn síta ìyá rẹ̀ aṣẹ́wó ni ìyá rẹ̀ lẹ́ẹ̀dí mẹ́rin tó pa ẹ̀gbọ́n ọkọ ẹ̀ òun wá nípò ló ń fẹ́fẹ́ ayé ìyá Mohbad ayé ẹ̀ ti bàjẹ́ láti ayé látàyé dọ̀rùn ayé ẹ̀ kò ní bó ṣe wáyé kò ní ìdí èpè sí mu àǹdẹ̀ ṣẹpẹtẹ́rì tó ń tì ayé ṣẹpẹtẹ́rì ti bàjẹ́ ẹni pé gbàdúrà kọ́ lo Mohbad tí ọ̀rọ̀ náà lọ ó tún bọ́ sórí orogún àtorogún ó tún rí báyé òun tún bàjẹ́ ń bẹ̀ ó tún padà sórí Mohbad ayé ẹ̀ ti bàjẹ́ ẹni tó ti ṣe léyà ẹwọ ẹkú ètò ìyá mi ní jẹ́ mo kọ́ ti fẹ́ sọ inú ẹ̀kọ́ ń bí mi inú ìyá Mohbad ń bí mi kò ṣe ìyá gidi kò tiẹ̀ sínú àwọn ìyá tó yẹ kó mọ̀ pè níyà kò sí láàrin àwọn obìnrin gidi rárá obìnrin kóbìnrin ni obìnrin tèpè ti mú ni ìyá ẹ̀ ṣe mistake ó yẹ kán ṣe mọ́ menstruation ni ọlọ́run ní padà lẹ́yìn ìyá àti tẹ́ni God bless you ma ẹ̀ ní ṣàṣetì o àti gbogbo wa o ó dàrọ mà. ó ga ọ nílé ayé tá a wà yìí. ìyá Mohbad máa ṣe orí burúkú ni o pẹ̀lú pé mo sọ pé àwọn tá à ń jà fún justice fún Mohbad tó sọ pé tó ń ṣe pé ìpè yẹn back to the sender ní fún ẹ o ló máa kú tó bá sùn ò ní jí kò jí ló máa kú olórí burúkú ìyá ẹ. àdàbí tí n bá got wound because of Mohbad. mi ò ní lè sùn torí pé àwọn àjọsí ṣáà fẹ́ gbó lórí ẹ̀ ní àbí kẹ́lẹ́ bá wíìn justice ṣáà wọ́n bá yín pé property yìí ni àbẹ́fẹ́ ṣe orí burúkú. orí ẹ̀ ló burú bóyá mo dẹ̀ ń bẹnu ẹbí wọn tí ń bá wọn jogún that's why mo fi ní pé kì í ṣe Mohbad ló kó tèmi ń jà fún torí àwọn ọmọ mi ni torí Mohbad ti lọ kò lè jí mọ́ bọ̀ kí justice yẹn wá torí irú ẹ̀yin obìnrin tẹ̀ máa ń pọkọ́ jẹ àtẹ̀yin òbí tẹ̀ máa ń fọmọ yín dájọ́ báyìí
tẹ́ mọ̀ ń pọ̀ mọ́ yín tẹ́ máa fi kú rẹ̀ máa da gbogbo pẹ̀lú pé ikú Mohbad tiẹ̀ ti da gbogbo àgbáyé láàmú pé ẹ̀yin lẹ pa ọmọ yín fúnra yín ẹ̀yin lẹ fọmọ yín dájọ́ fúnra yín ẹ wá fi kú rẹ̀ da gbogbo ayé láàmú tá a lè sùn ọ̀pọ̀lọpọ̀ lùsì nǹkan ọ̀pọ̀lọpọ̀ géènì ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti mọ n tó sọnù nítorí ọ̀rọ̀ ẹ ti ẹlòmíì gò dúró déédéé mọ́ nítorí ọ̀rọ̀ Mohbad ẹlòmíì sọ báyìí màmá sọ sójì kó báyìí mo máa rẹ̀ máa jábọ́ lójú mi tẹ́ ẹ ti fi dáyé láàmú ẹ ní nísinmi bẹ́ẹ̀ ni mo sọ fún yín justice gbúdọ̀ wáyé lórí eléyìí a máa wá ni pẹ̀lú pé ẹ ti kọ́kọ́ fi dáyé láàmú tẹ́ ẹ ṣe protest tẹ́ ẹ dẹ̀ sọ pé ilẹ̀ pọ̀ mọ́ yín tẹ́ ẹ wá ní Naira Marley Sam Larry ló pa tẹ́ ẹ ti ẹ̀dá Naira Marley yẹn tẹ́ ẹ lọ rìpọ́ọ̀tì Naira Marley tẹ́ ẹ rìpọ́ọ̀tì gbogbo péèjì ẹ̀ tẹ́ ẹ fún lépè kiri tẹ́ ẹ ní kí gbogbo ìwé yẹn mọ̀ gbọ́mọ́ ibùn sínú oríṣkì ẹ àfẹ́tì ẹ̀ fúdì yẹn ya Mohbad kò ní yẹ ẹ́ kò ní ra gbà fún ẹ justice máa wáyé torí gbàtẹ́ mọ̀ pẹ́yìn lẹ̀ pọ̀ mọ́ yín kí ló dé tẹ́ ẹ ní kí gbogbo àgbáyé máa lọ ṣépè fáwọn èèyàn kí ló dé tẹ́ ẹ ní kí ló dé tó sunkún gbogbo abiyamọ owó tí ìrọ̀wọ́ ẹ̀ kò ní yẹ ẹ́ ẹni tó ní ẹ òbí ẹ síbò ìpè yẹ ìpè wo ló wà lórí yẹ ìpè iná ló ń bẹ lórí yẹ tí yẹ bá ní pè lórí ọmọ sórí burúkú tó ń ṣe ìyá rẹ ò ní pè lórí ìyá Mohbad tí yẹ bá ní pè lórí ta ló tiẹ̀ pè yẹ gan ta ló pè yẹ sóbìnrin a máa ṣe wòlíì àbí gbogbo àwọn kankan dákẹ́ torí àwọn míì kankan dákẹ́ torí àwọn èèyàn míì torí amúnibúni ni tó ti bá tú díẹ̀ fún ṣé obìnrin a máa ṣáájú jọ ìbẹ̀rí olè àìníṣẹ́ tí ìyẹ́ ò lè ṣiṣẹ́ ìyẹ́ ẹ̀jẹ̀ wòlíì kò rí náà pé kú ń bọ̀ wá pọ̀ ọmọ rẹ̀ ìyẹ́ ò rí ó jẹ́ wòlíì kò rí náà rí pé ikú ti dégbèrí ọmọ rẹ̀ àwọn yóò fò tó bímọ ọ̀sẹ́ yóò sì tó bímọ ìranu olóṣó family irú ròǹbòrò olórí burúkú ìyàwó mi jókòó pamọ́ sínú kọ́nà ìwọ wá ń já lambo olórí burúkú ò ń sunkún kiri ò ń sunkún wèrè nítorí àtẹnujẹ ó ti wò ìyá Mohbad ó dẹ̀ pé ń bẹ́ sáì ní ìyá Mohbad. ń bẹ ní ẹ̀ẹ́dìbò yẹn sọ̀rọ̀ ni ń bẹ́ sáì ní ó dàbí pé àwọn autism yẹn ẹ má bínú o àwọn tó máa ń pè ní autism àbí kílẹ̀ ń pè wọ́n ṣé àwọn autism náà. bẹ́ẹ̀ ni àwọn olórí burúkú bọ́dì. ṣe rí autism ní ìyá Mohbad ò dá pé ẹ bá ti rí dáadáa ẹ mọ̀ pé autism ń dàlà àwọn autism yẹn ni ara àwọn ọmọ ẹ máa rí i pé àwọn ẹ wo bó ṣe máa ń sọ̀rọ̀ ẹ ti mọ̀ pé ìfẹsẹ̀ ó rọ̀ lẹ́nu a máa sọ̀rọ̀ bí ẹni tó. àwọn tó jẹ́ tán jẹ́ autism gangan tó jẹ́ pé wọ́n jẹ́ tó jẹ́ pé bó ṣe rí tọ́lọ̀ ń ṣe dá wọn gangan tí wọ́n ní ọpọlọ àwọn autism yes ọpọlọ wọn ó pé gan ṣùgbọ́n ọpọlọ ti ya Mohbad ó ti fi ń bẹ́ sáì mọ́ ń bẹ́ sáì autism ní ya Mohbad ń bẹ́ sáì tún wá pẹ̀lú ló jẹ́ kọ́pọlọ rẹ̀ lọ torí àwọn akúkúrú àwọn ọmọ tó jẹ́ autism tó pọpọlọ wọn pé tán bá ń ṣe nǹkan but wọ́n kàn máa ń pariwo ni ẹ̀ẹ́dì pò náà máa ń pariwo ìbẹ́sàì nìyá Mohbad ìbẹ́sàì àwọn abirùn àrìndìn ọ̀dẹ̀ ìbẹ́sàì ni ẹ́ ìbẹ́sàì ni ẹ́ ó sẹ́nu bẹ́ẹ̀ ni pẹ́pẹ́ yẹ. abirùn ẹni tó bá ti rí ìyá Mohbad ẹ̀ ti mọ̀ pé ó ju abirùn ẹ̀rí bó ṣe ju abirùn ni ó ju abirùn tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ olórí gígùn olórí gòdó aláwọ̀ òkú olórí burúkú onídòkúni olóbó òfò olóbò sẹ̀pẹ̀tẹ̀rì olóbò pẹ́pẹ́yẹ oní wọ́támẹ́lọ̀ ń fúrọ̀ gbogbo rẹ̀ ń domi olórí burúkú wà ní ọkọ̀ tó ń yálè. ẹ máa gbọ́ olórí burúkú ni bọ́sẹ̀ ó ti mọ̀ ọmọ fẹ́ ṣe wèrè kó torí DNA ọ̀hún kó táwọn bá ti dá gbogbo èrò ilé ṣe DNA lọ́dẹ̀ lọ pa kò sí ọ̀dà tó bá ní bàbá Mohbad kọ́ ló lọ mọ àkáǹtì balance àwọn àti wọn ọkọ ẹni ṣùgbọ́n kan tó pa Mohbad àfẹ́ mọ̀ àdẹ̀fẹ́ DNA wọn almost to ṣe. of course. tó bá lè kọ́ fẹ́ yọ olórí burúkú àṣírí ya àwọn ìyá tó gbọdọ̀ fi tọrọ because ó máa yẹ ó ti dá mi lójú pé pẹ̀lú ètò ọ̀rọ̀ afẹ́nu ara ẹ̀ sọ yìí o ojú ẹ̀ méjèèjì máa rí léde ni ó ti ṣiṣẹ́ láyé ẹ̀ gbogbo abiyamọ ẹ̀ wọ́n ti kẹ̀yìn sí o torí ó ti sọ̀rọ̀ sọ wọ́n ní èèyàn ṣe bòun ti ṣe ohun tó ju ẹni tí ó gbọdọ̀ ṣe dẹ̀ máa rí ojú ẹ̀ máa rí because gbogbo wàhálà bàbá yẹn gbogbo wàhálà ẹ̀ gbogbo nǹkan tó bàbá yẹn ṣe lórí ọmọ tó wá jáde lọ́sàn-án kan olùkọ́ kó bàbá kan ló lu ọmọ ìyá ti sìn lọ láyé ti kẹ̀yìn sí gbogbo nǹkan tó nínú ọ̀rẹ́ ti dòkú tó bá mú mi agbódìlá rẹ̀ tó bá jẹun agbódìlá rẹ̀ tó bá gbé tọ́nà agbódìlá rẹ̀ tó bá ní bí ó jẹ́ kó ṣe rìn ilẹ̀ máa jọ ilẹ̀ torí bó ṣe wà yìí gbogbo ayé ti kẹ̀yìn sí o ohun tí làákàyè tí ó nì Wùmí dẹ̀ ń fi àfọ̀ṣẹ́ báyẹn sọ̀rọ̀ àfọ̀ṣẹ́ dẹ̀ ti ṣiṣẹ́ lára ẹ̀ olórí burúkú àṣírí
Wùmí fi àkọsẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé mọ́mì kan báyìí ni ẹ sọ ó dẹ̀ ń sọ torí 2 million naira tó fún ẹ. àní dàrósà ní ẹ tiẹ̀ kọ́kọ́ kọ pé Wùmí dàrósà ló ń ránṣẹ́ olórí burúkú dàrósà ló ń tì àti Ìyábọ̀ Òjó. kàn níjọ jèrè ara wọn tó jẹ wà ọlọ́jà kó rí ọmọ daṣọ bò lórí torí babaláwo ká ọmọ tó bí fóun sá lọ kò ní jẹ́ kó ba ayé àwọn ọmọ jẹ́ ọlọ́jà kó rí aṣọ kó rọmọ da ẹ̀pẹ̀ bò wọn lórí torí wọ́n ìwà yìí ó máa ṣẹ̀ṣẹ̀ ayé gbogbo bí wọ́n bá ti sọ owó ẹ̀ báyìí tẹ̀ fẹ́ gbọ́ rẹ̀ títí mọ́ ìgbà tó ní kó ti gbọ́ ọ̀dọ̀ rẹ̀ kẹ̀tẹ̀ báyìí wàhálà ti dé báyìí wọn lẹ̀rú wọ́n ti sáré kiri ọ̀pọ̀ bá wa ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ lálá tó lọ sókè ilẹ̀ ló ń bọ̀ ni láṣẹ lẹ́dùnmáà gbogbo ẹ̀ lọ́n ṣe yìí ìdààmú ti bẹ̀rẹ̀ sí ní dé báyìí wọn ìdààmú ti bẹ̀rẹ̀ sí ní dé báyìí wọn wọn bá wa ṣe jù bẹ́ẹ̀ lọ kọ́ ṣe jù bẹ́ẹ̀ lọ ikú tó máa pa wọ́n náà lọ fà mọ́ra torí ikú tó mọ̀ pé ẹ̀sẹ̀ ní ìmọ̀ pé ìmọ̀ pọ̀ mọ́ ẹ̀ tó bá dẹ̀ pẹ́ jù ó lè fẹ́ tó àṣírí jẹ́ ẹ̀yán ká ìyá yìí náà dànù jẹ́ ẹ̀yán ká bọ̀bọ́ yìí náà dànù jẹ́ ẹ̀ǹpà àbúrò dànù ó máa ṣe tíìmù táwọn ọmọ mi kọ́ wa lọ́gbọ́n ni ta ló máa ká ṣe ohun tú tábàlì ọmọ òtọrọ rẹ̀ fẹ́ sọ àwọn náà máa lọ bá ọmọ bá débi tó wà láṣẹ lẹ́dùnmáà ó jẹ́ tuntun because tí ìyá yìí ò bá sílẹ̀kùn kúnlẹ̀ fọ́mọ ẹ̀ ó ṣeé ṣe kọ́mọdé máa kú ṣùgbọ́n torí àtẹnujẹ ìtorí ẹnu olórí burúkú wọn tó fẹ̀ bí òbò wèrè yẹn ìtorí àtẹnujẹ òṣì wọn ti fìyẹn fi fọmọ ológo lẹ̀ wọn dé lè rírú ẹ̀mọ́ nulẹ̀ wọn kọ́ gbàgbé èyí náà gbọ́ pàtó làwọn fẹ́ máa kọrin yẹn wọ́n ṣe rìázàlì wọn lè rírú ẹ̀mọ́ yẹn ti di dandan wọn lè rí mọ́ wọn lè rí mọ́ wọn máa lọ kọrin wọn kò yìí àbíkọ́ lọ kọ́ làbújá inú ọgbà ló ti máa kọ́ àbíkọ́ lọ kọ́ kirikiri tí wọn bá tábà rí ìdájọ́ lórí Mohbad ṣiṣẹ́ ló ń bẹ wúrẹ́ tó fi bá yẹn sùn ṣiṣẹ́ ìṣáájú máa bá wọn bí kọ́ lọ gbáyọ̀ létí kéèyàn lè kú mọ́ wọn lọ́wọ́ bí kọ́ léyàn àbí kọ́ léwèrè kan àbí kọ́ léyàn kan kọ́ dẹ̀ lè sẹ́nu mọ́tò ẹ̀wọ̀n yẹn wọ́n máa ṣe àfi tó bá yẹ pé lóòótọ́ ni kò sọ́nà lókè àfi tó bá yẹ pé kò sáyé lóòótọ́ tó bá yẹ pé wọ́n parọ́ fún wa pàjẹ́ wà tó bá yẹ pé wà sí lóòótọ́ wọ́n parọ́ fún wa ni nìkan lọ́ máa jẹ lọ bàbá yẹ pé lóòótọ́ lájẹ wà láyé wà sọ́dẹ̀ pé wọ́n lọ ń jẹ́ wọ́n gbọ́dọ̀ fàṣẹ sọ̀rọ̀ tí mo sọ lálẹ́ ìyàwó mi ti ṣiṣẹ́ o ìyàwó bá mi náà ti ṣiṣẹ́ torí gbogbo wọn pa wọ́n pọ̀ ni ẹlẹ́ṣẹ̀ kò dẹ̀ ní lọ láì jẹ̀yẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn olórí burúkú gbàtọ́ ṣé ẹ fẹ́ sí òkú ẹ lọ mú aṣọ ẹ jù sínú sàárè ẹ fi yẹ̀pẹ̀ oníkálukú ibi yẹ̀pẹ̀ sóyẹ̀pẹ̀ tí ìyẹ̀pẹ̀ yẹn bá ti mú aṣọ yẹn o àṣírí yóò nílé tu o torí pé aṣọ yẹn ò lójú ọ̀run mọ́ ìgbà tó wá wòkù àfáà yìí ìyá kan cash out ń ṣe lára wọn àfáà kan cash out aláwo cash out gbogbo wọn máa ya wèrè lọ́sọ̀kan orúkọ gbẹ̀yìn ni ṣiṣẹ́ máa dé bá gbogbo wọn ni rabaraba pé nǹkan tó pa Mohbad la fẹ́ mọ̀ lẹ́ẹ̀jẹ́ kọ́ ọmọ Nàìjíríà nísìnyí lẹ́ẹ̀fi ń dàwà ríboríbo gbogbo orí kọ̀ọ̀kan tẹ́ ń dà ríboríbo ìṣẹ̀dá gbogbo máa fi jẹ́ gbogbo yẹn pátápátá ni àwọn olórí burúkú àwọn àṣírí ẹ̀dá ìsìn ni wọ́n wá jáde kẹ́ bó ṣe sọ yẹn bó ṣe ń sọ Elédùmarè bá wà lókè ó jẹ́ kó bá mi mẹ́bí ẹ̀ lọ lálẹ́ yìí kó má jẹ́ ara àṣírí ya ìwọ́n bá ń lanu sọ. Ogun máa pa tó bá mójú Ọlọ́run ẹ̀wọ̀n kẹ́rù mi sọ̀rọ̀ torí bí ló tẹ̀sí ń bírí. bó ṣe máa jẹ́ nìyẹn Ọlọ́run máa ṣèdájọ́ kó tó 7 days Ọlọ́run jẹ́wọ́ agbára ẹ̀ tó wáyé pé wọ́n Ọlọ́run jẹ́wọ́ agbára ẹ̀ because wàhálà àwọn bíbí ti pọ̀ jù ta ló mọ Mohbad ta ló mọ fámílì àwọn wèrè yìí tó wá ń dalẹ̀ ayé láàmú kí ló ṣẹlẹ̀ pẹ̀lú anybody gan táwọn mọ anybody yín rí ni. gbogbo wèrè wọn rí náà. gbogbo wèrè ẹ má bínú ẹjọ́ gbogbo wèrè wọn tó ń ṣe ẹjọ́ má bínú ẹjọ́ gbogbo wèrè wọn tó ń ṣe tó fẹ́ sóòótọ́ yìí mo fi òṣì ìlú mi mo fi ń búra fún wọn báyìí ayé lálá o ìgbogbo kò ikú pa máa ara kèlémùkèlè ìgẹlẹ́gùn ṣe gbámú ìgẹlẹ́gùn ṣe bàtà abámi lọ rọ́bí sí gbogbo wọn kó àgbà tó bá tún jẹ́wọ́ wọ́n máa ráre ògùn ni kò ṣáńlá o ó máa bá mi pa wọ́n ni igi lábá mi wó lù wọ́n pa ni àfi tí wọn ò bá mọ̀ kankan mọ̀tọ́ bá ti mọ̀ ọ́ pa ẹ̀ a jẹ́ pé lóṣà táwọn bọ́ nílé wa mọ́ nìyẹn mo fẹ́ kọ́ dìde báyìí kọ́ bá mi kó sí gbogbo wọn nú
kọ́ máa ṣì sọ. àṣẹ. tó bá ti ń ṣì sọ àṣírí wọn ò ní bò. àṣẹ. bẹ́ẹ̀ ni tó láṣírí ẹ̀kọ́ kò ń pè àṣírí ẹ̀kọ́ tó lójú ewé ṣùgbọ́n àṣírí tí wọ́n máa tú báyìí. àṣẹ. àṣírí wọn á tú wọn máa ṣì sọ títí lágbájá bá ṣe ń wí tàmẹ̀dọ́ á máa ṣí àwọn wọn á máa takúra wọn ọ̀rọ̀ á máa takúra wọn láṣẹ Elédùmarè ayé wọn ti bàjẹ́. mi lájọ tí mo ti délé ayé mo ò gbọ́ rí kíyàwó máa ti ìyá àbí káàbúrò ìyá máa ti ìyá pé ẹja àsọ báyìí tọmọ tó jẹ bínú ara ẹ kú ọmọ ológo tọ́lọ̀ ń fún ẹ ìgbẹ̀yìn ẹ ò ní da bọ́ sílẹ̀. ó máa gba lọ́ọ̀yà láti máa sọ pé ká wá rí justice fọkọ ẹ̀ mi ò gbọ́ rí. ṣé rí ọ̀rọ̀ ti sọ rẹ̀ ọlọ́pàá wa ló fẹ́ ṣèdájọ́ kankan ọ̀rọ̀ ti fi rẹ̀ wọn ṣùgbọ́n gbogbo ẹ̀ bọ́sẹ̀ mọ́kú tó pọ̀ mú ẹ̀ bọ́sẹ̀ ti lọ́jọ́ Monday ó mọ̀kàn mọ̀ òun ti kú Monday ògùn máa pa ni òun gbọ́n máa tó lọ bá Mohbad ibi tó wà àìsàn ẹsẹ̀ á mú ojú á lọ. àárí fídíò mi tó ti kéré tó ti fi kún nígbà tó mọ̀ ọ́ kú mi ò gbọ́ rí ọmọ ẹ̀ kú kò sómi lójú ẹ̀ kò sí kankan. tẹ́ẹ̀pù tó play fún léde wọ́n play dáadáa but èmi ò ní ọ̀rọ̀ púpọ̀ sọ fún èmi ò ní sọ pé kó ronú pé wàdà o. wọ́n ti lọ sẹ́ẹ̀tì Lizzy náà up now. èmi fẹ́ kó gangan mo fẹ́ kó sunkún ẹkún ọjọ́ ọ̀la tó máa sunsun tó ní lóyún rẹ̀ òun tó bá débi wọ́n ti fẹ́ rẹ̀ máa ṣépè fún nípa àbúrò lórí burúkú díẹ̀ ọ̀pọ̀ ọmọ ológun ẹ̀ dànù ó wá ń sunkún àṣírí àwọn abiyamọ gidi máa ń ràgà bọ ọmọ wọn ni abiyamọ òfò aláyòrú òun tó bá ń pa abiyamọ òun náà máa jáde pa abiyamọ lòun mo ṣe pa Mohbad ó máa já wọn jà Mohbad èyí tó dùn mọ́ ẹnu nínú ayé tó dùn mọ́ ẹnu máa pa ẹlẹ́kùn ni. àṣẹ ẹ̀rọ yìí máa jẹ́ sí. mo ti gbọ́ nǹkan mi ìgbọ́rú eléyìí láyé mi. ó ṣẹlẹ̀ rí. o ò ní jèrè bọ́sẹ̀. ṣẹlẹ̀ rí o ò ní jèrè láṣẹ. tó bá jẹ́ pé ogún ló gbójúlé tí gbogbo yín gbójúlé pé ẹ fẹ́ jogún ó dáa o tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹni tó ṣiṣẹ́ tó ṣe wàhálẹ̀ kó wá sọ̀nà sí gbogbo ogun jóná kẹ́nìbọ̀dì máa rí kankan mọ́ kó sọ̀nà sí gbogbo máa kó jèrè kankan kó jówó lẹ ní kí gbogbo yẹn parun lójú yín. ìjọ tó wá ti sinmi bá di gbogbo àwọn ọ̀rọ̀ gbogbo ẹ̀sán jẹ Ọlọ́run ó ń wọlé pẹ̀lú ẹ̀ ni wọ́n kàn sí í ṣe. jòsí bóyá lọ jẹ́ pásítọ̀ yóò dùn mí gan o ó jẹ́ kó jẹ́lé wa ló ti jáde wọn ò ní ṣerú ẹ̀ mọ́ láyé wọn pásítọ̀ tó lọ jẹ́ àwọn náà kọ́ súnmọ́ àwọn olùṣọ́kọ̀ náà wá táwọn náà kálá súnmọ́ wọn kọ́ fọ̀rọ̀ pé Jésù ní sùúrù gan Jésù ní sùúrù kọ́yọ jẹ́ kúrò náà kọ́ tẹ kọ́kọ́ kẹ́yìn kọ́yọ jẹ́ kúrò kọ́ kẹ́yìn sí mẹ́rin náà ìjọba ti pọ̀ ju ẹ̀rọ ló fi sọ̀rọ̀ ẹ̀jọ̀. a ti sọ̀rọ̀ tá a fẹ́ sọ àárín ilé náà nù tó fi parí ìta ṣètò ẹjẹ́ a máa rí ilé wa. adúpẹ́ fẹ́yìn tẹ́ bá wa jẹ́. mo rí náà pọ́n náà sẹ́ẹ̀tì Lizzy Anjorin up wọ́n sẹ́ẹ̀tì Lizzy up wọ́n sẹ́ẹ̀tì Lizzy Anjorin up wọ́n ló lọ jí gold tí news gbé. ẹ dákun ṣé báwo ló ṣe wá jẹ́ pé Gistlover ló sáré kọ́kọ́ post ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹsẹ̀kẹsẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ Gistlover dẹ̀ ń post ẹ̀ ní alẹ́ yìí nìyà. ìyàwó ẹ̀ wọ́n ti ya wèrè sí gbòòrò. ṣé ń gbọ́. àwa lọ jí 90,000 naira. 90,000 naira good 90,000 naira péré ṣé ń gbọ́ 90,000 naira náà ló lọ jí so possible. èmi tí mo ní ọdún àwa lọ sáàrin ọjà àwa lọ jí 90,000 naira ṣẹpẹtẹrì. My God is bigger than your God. Yasi. Bọ̀ kò dáṣá. No wonder. Tó bá sọ pé ká ṣe dáadáa. A ṣe nítorí ọ̀la wa ni. Ṣẹpẹtẹ́rì. Nígbà tí Adédọ́là lánàá. Mo mọ̀ ní. Bọ̀ kò dáṣá. Lórí burúkú ni ìyàbọ̀ yìí ti sẹ̀ sí o. Àló bọ́sọ̀ online mà ní tí 50,000 wò lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ń jó gidi mà ní. Gistlover sáré post yẹ news ti gbé bí lẹ́dí yẹn bó ṣe jókòó ó ibùgbọ́ ẹ̀sẹ̀ lọ lé ni Ìyábọ̀ Òjó ti sáré bọ́ sí live ó ti ń jó 15,000 ló ń fi rẹ̀ ló ti ń jó ijó lásán ló ń jó tó mu bíà irú wickedness wo nìyẹn
ọmọ nìkejì yín lọ jí 90,000 lórí 90,000 tí Lizzy ò lè rí. Lizzy ò lè rí Ìyábọ̀ ti ṣe fihàn kankan mọ́ ni o gbogbo èké tó ṣe ẹ máa. ó wá tí ìran 90,000 mọ́ ló jí 90,000 góòdì tẹ̀lé àwọn kan tún ní góòdì ẹlòmíì tẹ̀ tún ní góòdì bọ̀ níìsín ó ní 90,000 ló ń dákọ̀. sí wàhálà Ìyábọ̀ ti ṣẹ̀ sí o ó ti ṣẹ̀ sí o. I'm just glad that I've been a strong warrior because tó bá jẹ́ pé lọ mú mi mo lọ bẹ̀bẹ̀ ni the same setup lẹ ṣe fún Jẹ̀gbá the same setup lẹ ṣe fún Ìjẹ̀gbá the only mistake Ìjẹ̀gbá did was he was begging when he did not even offended you guys he was begging the same thing you wanted to force me but warrior. ṣe ń gbọ́ wọ́n fẹ́ kó lọ bẹ̀bẹ̀. àtijọ́ tí yàrá àjọ ti sọ kó tàbí jalè mi that statement remain in my heart pé mo jalè láàrin Èkó Ìdúmọ̀tà èmi ọ̀nà mo ní èmi tí mo ń talẹ̀ go and ask people that buy properties from me tell them that how much is Lizz Anjorin's property per plot go and ask them the list of my property per plot don't let me just mention I don't want to mention if anything happens to me emu Shepeteri I keep saying this if anything because tí o bá sí pé Shepeteri lọ́nà gbà kí la mọ̀ tí o bá ṣe go and the cheapest property that I have on sales go and ask people since I've been selling properties I have never collected money from anybody without giving them their property since I've been doing Ashwebi there are some families that they used to give me clothes for 200 people 500 people this lady that did camera 360 for me the lady that did camera 360 on my party I challenged her if anybody knows her ask her 2 days after our event she met me in one event and she saw me supplying 1,000 pieces clothes the lady that did my 360 on my party she saw it I delivered 1,000 pieces of fabrics she saw me that the lady was there I could remember Maka be a good youth. Kò dá o. This is bad. Kò dá. Kí la fẹ́ máa ṣerú kà yẹn fún? Kí la fẹ́ máa ṣe yẹn fún? Ẹ jẹ́ kó kọ́ntínú kó máa ṣe lọ ká máa wo ẹ̀ǹdì ẹ̀. Ó ti pẹ́ tó ti ń ṣe but àsìkò ẹ̀ péréte ló kù. Á wà mí lójú kò ní rí. Àwọn olórí burúkú. Irú ayé wo lélẹ̀? Kéde tó máa set ara yín up. Ṣerú Ìyábọ̀ tó wá ló ń jà fún pé òun sọ pé kí orílẹ̀-èdè Nàìjíríà dá tó ń ṣe ń gbà náà. It is not good now. Kẹ́ máa set àwọn ara yín up. Kí náà mo fi sọ wípé bẹ́ẹ̀ bá fẹ́ kí ìlú dá ẹ̀yin náà lẹ máa jẹ́ kí ìlú dá. But ìlú ò dá because ìwọ ọwọ́ yìí kò dá. Èyí tẹ́yìn gan ṣe gan ju ti Tinubu tẹ́ ń pariwo lọ. Mo fi sọ́gbà ẹ pé many people yín gan ìwọ ọwọ́ yìí ò dá. That's why Ọlọ́run ṣe máa ń yan olórí burúkú fún yín. Because ìwà yín ò síyàn. Bẹ́ẹ̀ bá ṣe rí Ọlọ́run ṣe máa ń yan olórí tí ò dá fún yàn. Ìwà yín burú jù. Ìwà yín ti burú jáì. Báwo lè dá ṣe máa wà láyé tó máa set ọmọnìkejì ẹ̀ up pó jalè tó máa fẹ̀sùn olè kan ọmọnìkejì. Ó lè máa lápè. Nítorí ìlara. Tẹ́ máa fẹ̀sùn olè kan ọmọnìkejì yín. This is so sad. N tẹ́sẹ̀ fún gẹ̀ yìí ò dá o. N tẹ́sẹ̀ fún lady yìí ò dá o. 90,000 naira péré. Ẹ máa wòran ẹ kàn máa gbọ́ pé ó sùn lọ́jọ́ kan kò jí mọ́ ni bó ṣe wà yẹn gbogbo eléyìí tó ń ṣe yẹ ó sì máa ya wèrè sí gbòòrò fẹ́rẹ̀ sùn. Eléyìí ga o. Eléyìí ga díẹ̀ o. 90,000 naira. Ẹ dákun owó kí 90,000 naira. Lẹ́yìn tó yẹ pé àwọn lè tó àwọn bodyguard tó rìn tẹ̀lé lẹ́yìn gan ó níye tí kọ̀ọ̀kan wọ́n ń gbà. Sáárì ìwọ̀gàn òjò 90,000. Ẹ máa dúdú àwọn ọjà tó wà nù ṣọ́ọ̀pù àwọn ọmọ tó wà nù ṣọ́ọ̀pù ẹ̀ ni. Tẹ wá ló jalè tó yẹ pé sáfẹ́ ba orúkọ yẹn jẹ́.
because àwọn pípì tán bá ti léèyàn tí wọ́n bá ti réèyàn ẹni yẹn mú bí kan fẹ̀sùn olè kan náà ni kò dá this is so sad now why tẹ́ ń ṣe báyìí this is not good now ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù kúnlé àbíyamọ. wọn ò ní bẹ̀rù Ọlọ́run. ṣé bí irú nǹkan bẹ́ẹ̀ bá ti bára yín jà ṣe bí irú eléyìí wá ni kẹ́ máa fi olè kanra yín. ẹ ló lè ní inú yín wá ń dùn gbogbo yín wá kóra yín jọ tẹ́ bá bí Lizz ṣe ń jẹ Ìyábọ̀ ṣe ń jó àwọn yóò fò yá àgbàyà àwọn olórí burúkú wọn wá jókòó síbẹ̀ gbogbo inú wọn wá ń dùn wọn ń ju bèbí gbogbo ń jó lórí ọmọ inú yín. wọ́n tún mu bíà lórí ẹ̀. ó mu bíà Ìyábọ̀ ó mu bíà náà ó mu bíà tó ń jó mà ní tó mu bíà tó ń jó eléyìí ò dáa náà tẹ́ bá tiẹ̀ bára yín jẹ̀wọ́ tún ni àbúrò máa fi ẹ̀sùn olè kanra yín kẹ́ máa ṣòṣì kẹ́ sọ́ra yín di ẹ̀ṣòṣì máa mọ̀ ò lè ṣiṣẹ́ ò lè sàbọ̀ àwọn tó ń ṣiṣẹ́ tí wọ́n wà ẹ̀tún eléyìí lè díẹ̀ o honestly àánú lady yìí ṣe mí gan Ọlọ́run because ẹ kàn sáà fẹ́ ba yí ẹ̀jẹ̀ ni ẹ sáà fẹ́ ba yí ẹ̀jẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lè ba yí ẹ̀jẹ̀ because ẹni tọ́lọ́run ò bá ba yí ẹ̀jẹ̀ kò lè bàjẹ́. wọ́n ti káàsì kò sí nǹkan tó lè ṣe kò sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo àwọn nǹkan wọn káwọn ẹ̀rọ sọ pé báyà bíi 200 billion àbájẹ sọ pé yóò tọ́ irọ́ lélẹ̀ náà ní mọ tó tún wá ṣẹlẹ̀ wọ́n ti sáré pay àwọn blogger wọ́n ti sáré pay blogger pé kó máa fún lówó wọ́n ti pay àwọn blogger. àwọn ẹ̀rọ àwọn post wọn sọ lórí ẹ̀. ẹ náà wọ́n ti sáré pay blogger wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sanwó wọ́n ti bẹ̀rẹ̀ sí ní blog wọ́n ti ń pè lólè pé ó jí gold náà wá dárúkọ kì í ṣe 80,000 naira mọ́ wọ́n ló jí gold. ayé ti mọ̀ pé rọ́lá ń pa gbogbo ilé tó ń sọ yẹn wọ́n ń tanra wọn ni. ilé yìí ò dáa o. àtẹnujẹ ló máa pa wọn. ilé yìí lè díẹ̀ o. ẹ fẹ́ bá tẹnìkan jẹ́ ẹ fẹ́ fi tuntun yín ṣe ṣé ẹ rò pé Ọlọ́run fọwọ́ sí nǹkan bẹ́ẹ̀ yẹn. wọ́n kàn ń ṣeré ni. wọ́n ń ṣeré wọ́n ń play Mario ni. ilé yìí ò dáa o. gbogbo 2014 yìí ìdájọ́ Ọlọ́run máa dá lórí ó máa ké lórí àwọn àṣebí Ọlọ́run. ẹ má fi yàtọ̀ sí àwọn tó búlì Mohbad. iṣẹ́ tó ń ṣe nìyẹn iṣẹ́ tó ń ná ìjẹ̀pẹ̀tẹ́rì ń ṣe nìyẹn láti ilẹ̀ iṣẹ́ tó ń ṣe nìyẹn bóyá kó wá pa sí bàbá àjèsà lẹ́sẹ̀ nìyẹn iṣẹ́ tó ń ṣe nìyẹn ó ti cast already bọ́ àsìkò ẹ̀ ó ti but ẹ máa wòran justice Mohbad yóò máa fẹ̀dí wọn síta ẹ máa wòran ẹ máa gbọ́ skọ́ọ̀sì wọn because sẹpẹtẹ́rì tó ń lè sọ pé òun mọ̀ ń pa kò wù Mohbad kò lè sọ pé òun mọ̀ ń pẹ́ wọ àṣírí wọn máa tú fẹ́rẹ̀ sùn àwọn olórí burúkú àwọn ọba yìí jẹ́. iye wọn ti tú already. ṣe máa jẹ́ nìyẹn. eléèlé díẹ̀ o àánú lédi yìí ṣe mí ṣá ilé ìkan máa bàyàn lórúkọ jẹ́ báyìí kò dáa kẹ́ máa bá yí àwọn èèyàn jẹ́. ẹ jọ ṣé ẹ kalẹ̀ ṣé téèyàn bá máa tẹ̀ ní pé èèyàn ló lọ mọ kò kí ṣègbà tó mọ wà láyé o kò kí ṣègbà tó mọ fẹ́ ṣe némi o kán ní kí bàbá rẹ̀ rẹ̀. Ìyábọ̀ dẹ̀ bímọ àbí kò lè jèrè àwọn ọmọ yẹn ó kàn ń tan rẹ̀ jẹ ni o. eléyìí ò dáa o àánú bèbí yìí ṣe mí gan díẹ̀ o. màámi ẹ má jẹ́ káànù wọn ṣe yín kí lànà wọn ṣe yín fún. ó dáká máa fún ọmọ ọ̀nà báwo lè ṣe máa pé èèyàn lọ jalè. Ọlọ́run kan ti sọ pé èèyàn máa ká nǹkan èèyàn lè gbin kinní kan kó ká èèyàn lè gbin àlùbọ́sà kó wá fi kéré dú láéláé nǹkan téèyàn bá gbìn ló máa ká nǹkan tó ń gbìn náà ń ká náà. even ẹ jẹ́ ká àzùmí pé wọ́n fún wọn ní nǹkan jẹ gan ṣé ìgbà tó ń fún ọmọ wọn ní nǹkan jẹ ṣé ọmọ wọn ń sọ̀sọ̀kúsọ ni ṣé ọmọ wọn ya wèrè sí àdúgbò bíi eléyìí ni it doesn't make any sense. Tẹ̀lé mi ìṣọ́ọ̀bù ráyà Mohbad T50
ká tó wá sọ pé àgbà ló sọ wọn ló dorí wọn kodò mi ṣọ́ọ̀bù wọn sì 50 dépò téèyàn máa ní pé àgbàlagbà ló dorí wọn kodò níbo ló ju ọmọ 550 nǹkan tó ń sọ náà 50 náà là dàí pé ó ọmọ ṣẹ̀ lé nǹkan tó ń ó sọ ṣẹ̀ ọmọ lé nǹkan tó 40 ń sọ years ni náà dáadáa ọmọ nǹkan tó ń sọ o even though gan kan ti 50 gan ìyẹn ò ní ká gbà dorí wọn kodò àtẹnujẹ ló fẹ́ pààyàn. àwọn náà ìgbà tí Wùnmí pe ọkọ ẹ̀ ní nígà àwọn náà ṣe ní mọ̀ pọkọ tí wọn náà jò sí bed of the same feathers ẹgbẹ́ àwọn náà ló máa hàn rè mi tiẹ̀ mọ̀ nǹkan tó ń píríṣì fáwọn generation tàwọn ń tàn sí mi mọ̀ nǹkan tó ń píríṣì fáwọn ọkùnrin tó ń prepare láti married wọ́n wá sọ marriage wọ́n wá sọ dògùn fáwọn àtọ́ ẹ pé àtẹ̀hún ọ̀tẹ̀ jẹ́ kílé ọkọ gan kó tiẹ̀ wúyàn lórí gan sef wọ́n sọ gbogbo ẹ̀ wọ́n sọ di kòkòkòkò bí ojú ẹja báwo lèèyàn máa ṣe bímọ mẹ́ta torí pé tó bá jẹ́ lóòótọ́ ni ẹ̀yin náà ń wá justice bẹ́ẹ̀ ṣe ni pé ṣé kinní kan ṣàlọ́ sin ni wọ́n ti mọ̀ pé tó bá ti sin kò sí kankan mọ́ kán ṣàlọ́ sin kan lọ sin lẹ́kùn tí gbogbo wọn tó ń sunkún kán lọ sin ọmọ yẹn gbogbo wọn lọ́wọ́ wọn ò mọ́ wọ́n mọ̀ pé bóyá tó fi mọ́ pẹ́là gan àbí kí lórúkọ ọ̀rẹ́ rẹ̀ yẹn pẹ́là má bínú kí lórúkọ ọ̀rẹ́ rẹ̀ yẹn ọ̀rẹ́ mohbad bella tó fi mú nǹkan wọ̀rẹ̀ ò mọ́ torí gbogbo wọn náà sunkún kán lọ sin kí lẹ fẹ́ gbà ń bẹ̀ ṣe pawọ́ tó bá jẹ́ tòótọ́ lẹ̀ ń wá justice ẹ máa tẹ̀lé bàbá lọ sí Àbújá ẹ máa lọ sọ ẹ máa tẹ̀lé ẹ̀yin gangan lẹ máa jẹ́gi lẹ́yìn ọgbà bàbá yẹn gbogbo èpè tí ìyá mohbad ṣe ọlọ́mọ àwọlá epo kù ṣẹ́jú 6 kágo 7 òru fi ìlú ń bíbà orí wọn ló máa lọ àwọn náà máa dáyà wọn jẹ ọmọ kan kò ní bá wọn jẹ ń bẹ àwọn náà máa dá jẹ wọn máa ráre kú ni àwọn tún wá ń ṣépè fáwọn tó ṣé ìyálàyà wọn ra dátà fẹ́ni kọ̀ọ̀kan ni àbí gbogbo àwọn ẹni tó ń. èdè tó tiẹ̀ sọ yẹn lásán ó ti fẹnu kọ ọ̀rẹ́ jí àwọn tá ṣé àmọ́ anybody wọn rí ni àbí afẹ́ bá wọn pín orin property wọn ó ti fẹnu kọ. orí wọn ló bú wọn. ṣe nìyẹn because ló kàn ṣé mo jẹ 50 kọ́bọ̀ lórí mohbad mo ya mohbad mo mú bàbá. nǹkan tí ìyá mò ń ṣe tán fi jáde báyìí mo gan ojú màmá tí lọ́hùn wọ́n dẹ̀ dojú tọmọ yẹn odidi celebrity wọ́n dẹ̀ fọmọ yẹn wọ́n dẹ̀ fi wọ́lẹ̀ wọ́n dẹ̀ fi ẹran ara ọmọ yẹn wọ́n dẹ̀ fi gbolẹ̀ bí eléyìí wọ́n dẹ̀ jẹ́ kẹran ara ọmọ náà kó bó mọ́lẹ̀. àwa la ń rò pé ìdájọ́ yẹn wọ́n máa worst gan ojú ló pẹ́ sí Ọlọ́run. wàhálà bí mọ̀mí tẹ́ni ṣe ń play voice note yẹn lálẹ́ mú kan ṣe astrafọlá irú kí leléyìí báyìí nítorí Ọlọ́run báwo ni ìyá ọmọ máa ṣe ní kan ó sọ nínú voice note yẹn pé àwọn fọmọ yẹn lẹ̀ fún 10 years ọkọ̀ọ̀kan láwọn ò filẹ̀ nísìnyí wọn ti náwọn filẹ̀ bàbá jẹ́ ká mọ̀ pé 15 good years irú abiyamọ wo nìyẹn tẹ́ fojú ọmọ yín rárá fódìdí 15 years ṣé 15 years wá jẹ́ ọmọdé ọdún ni ọmọ 15 years lóbìnrin ń sìn gan ti ń bímọ ẹdẹ pera yín lábíamọ ẹ wá dé láàrin ọdún mélòó síra wọn ẹdẹ kó títí yín ẹdẹ kó bọ́mọ lọ́mọ. Ìmọ́lẹ̀ mi also rest in perfect peace but never rest until the justice prevail. Until tó bá fún wa ní justice yẹn ni kó tó sinmi. A mọ̀ pé ó ti lọ ṣẹ̀mí sílùú mi o, but túbọ̀ máa bá wa pẹ́jọ́ wọn. Túbọ̀ jẹ́ kán máa kà bí àjẹ́. Lágbára Ọlọ́run tó ní wákàtí àtọ̀wọ̀ ẹ̀ àti ìṣẹ́jú díẹ̀ tó kù kágo 7 òru fi ló ń bíbá ẹ̀hàn ní nísìnyí gbogbo àwọn ẹni tó mọ̀ pa kú ẹ̀hàn ní nísìnyí. Àfi tó bá jẹ́ pé kò séèyàn kankan tó mọ̀ pé òun náà máa nísìnyí a máa rí justice yẹn bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ a máa rí gbogbo wọn wá sùn wọn wá kọrí síbì kankan náà wọn wá náà fún wọn kàn jẹ́ kó sista Tẹ́ni wọ́n máa ní pé ọ̀rọ̀ tó bá wà nínú ọlọ́tí òun ló máa ń sọ tó bá ti mu ọtí tán fún ìyá mọ́ ò ní nǹkan kan jẹ o àtẹnujẹ ọ̀kánjúà àwọ̀ bí àwọn ló ń pa wọ́n kú
kẹ́ni má ní òun ló ń pa wọn kú. Ta ló mọ nǹkan tó ti sọ fún Mo nígbà tó wà láyé gan tó fi jẹ́ pé gbà tán wọ́n dé sínú ayé Mo ò ṣe nǹkan kan fún bàbá ẹ̀ mọ́, ó di páṣọ àlòkù, nǹkan àlòkù ló ń kó fún bàbá ẹ̀, kò lè fún bàbá ẹ̀ ní nǹkan tuntun. Ta ló mọ nǹkan tó ti kó sọmọ yẹn lágbárí? Ta ló mọ nǹkan tó ti kó sí lágbárí? Ta ló mọ ohun tó ti sọ fún un? Ta ló mọ ibi tó ti ti ọmọ náà lọ? Ọlọ́run má jà fọwọ́ ara wa fogun sínú ayé ara wa. Ogun ìdílé bàbá tó máa ń jẹ ọmọ tí ò kì í jẹ́ kọ́mọ ológo kó rógo lò, tó máa ń jẹ́ kọ́mọ ológo kú kú òjijì, kò ní jẹ́ ẹnìkankan wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. Because sometimes gan mátà yìí máa kàn táyà mi. Sometimes mo bá kàn rí fídíò Ìmọ́lẹ̀ bá máa kọ pé ẹ wo very fine and handsome guy. Ṣé mọ̀ pé same thing tó ń ṣẹlẹ̀ sí Mohbad ló fẹ́ ṣẹlẹ̀ sí Lizz ló ṣẹlẹ̀ sí Lizz ní 2020. Dìsìn bọ̀bọ́ yìí ò tí ì balance o. Báwo ni kò bá tiẹ̀ ṣe dùn tó ká ní pé ọkàn ọ̀rẹ́ ẹ̀ kárí ara ẹ̀, ṣé bó máa pick ara ẹ̀ padà? Obìnrin lè gbéyàn ṣubú, obìnrin dẹ̀ sì tún lè gbéyàn dìde. Nísìtọ́bi Lizz pé tó bá máa reverse ọwọ́ aago ẹ̀ sẹ́yìn kí ló máa ṣe? Ó lóun ò ní girlfriend, òun ò ní lẹ́ni tóun fẹ́ fẹ́. Òun ò tiẹ̀ ní dámọ̀ràn pé òun fẹ́ ní girlfriend. Yeah, in our barrel shoe. I'm going to bring it up again. Mahawadi. Ẹni pé bàbá Mohbad kọ́ ló ní Mohbad. Bàbá Mohbad ò nọmọ lọ́dọ̀ yìí. Èsì problem. Èsì wàhálà. Mr. Sultan Ṣótónú ẹgbẹ́ òsókè nígbà tí ẹ wà lórí ètò mi tẹ́ tún play show ẹlòmíì, ṣé mo ní kẹ́ ẹ play rẹ ni? Hello Sultan. Àtọ́kẹ́ máa sọ̀rọ̀ yín lọ jàre, máa bá Don Samuel jà o. So wípé gbogbo àwọn nǹkan tó ń sọ yẹn kò tiẹ̀ kàn wá, owó tiẹ̀ kò jẹ́ wẹ́dà bàbá ló ní o wẹ́dà bàbá kọ́ ló ní justice yẹn Ọlọ́run á fún wa. Ọlọ́run á jẹ́rìí ààrẹ, á fi rẹ̀ hàn ipò òun lọ́lọ́run, á fi rẹ̀ hàn, á fún wa. Kí lẹ wí mà? Ṣé ń gbọ́? Ṣebí wọn ló kọ́kọ́ update lọ́sàn-án, adẹ̀rí tó lọ kọ́mẹ́ǹtì tó ní lórí àdìtọ̀ ṣẹpẹtẹ́rì lórí àdìtọ̀ gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀. Mo rí kọ́mẹ́ǹtì ẹ̀ ṣẹpẹtẹ́rì. Ó ti fi page ẹ̀ Gistlover, ó kọ́kọ́ fi post. Ó wá lọ kọ́mẹ́ǹtì, àwa ń ṣó ẹ. Ìwọ náà ń ṣọ́ wa, àwa náà ń ṣó ẹ. Ṣẹpẹtẹ́rì, ṣé o ò mọ̀ wípé gbogbo ayé máa mọ̀ pé wo ló set me up? O ò mọ̀. Sórí nǹkan tó ṣẹlẹ̀ lénìí, ó wá jẹ́ kí n rántí bó ṣe palẹ̀ mọ́ ẹ̀gbẹ̀gbẹ́. The same concept gẹ́lẹ́gẹ́lẹ́gẹ́lẹ́. Màámi, ṣé Lizz kọ́ ló ń sọ̀rọ̀ yẹn? Ó ní wọ́n set ẹ̀ up lórí gold 91,000 naira péré. Ojú olè wo mo ti lọ wo mo jí bàbá ojú olè mo ti jí o. I don go steal gold o. See, make I tell you how I take steal the gold. The person wey get the gold, the person dey sleep. I come there kele. I enter the shop. I carry the gold. I steal am. As the person see me like this, the person come dey shout. I say, I think say na rubber band obo Shepeteri. Una no dey see the crowd. Shepeteri, you are not smart. Shepeteri, you are not smart. This afternoon, you updated. You can't comment. You can't put lonely at the top. Me, I dey watch you. As you said, they watch me. Shepeteri, you can't remind me how you take set up You know, say na the same concept you do for me today. You know, say they say go exchange money. Me, I no go exchange money, oh. Na accessories I go buy you. You know, say I be tailor. Na accessories I go buy you. I bought the accessories last year, November 17. When I reach my shop, I go show you.
You know, see all these secretary children, them plenty everywhere. I go buy the accessories, 91,000 naira. I collected the guy account details. My husband helped me transfer the money. I asked the guy, did you see the money? He said no. I left. I left for about 2 hours. Then after 2 hours, I came back. I asked him. He said he has seen the money. I said, oh. And the guy gave me the accessories. In fact, I bought something from the other shop in front of the guy. That place, na accessories, no be clothes, then they sell for that place. So, no be na accessories. All these, yes, all this, you know, all this, all this collar, all these stones, where would they tack and all that. Now, Tom Jones be that place, so when then they sell wedding accessories. Now that place, so sure you understand? They don't do everything where they don't do. As I can't go there, even me, I don't they call one guy safe. I think say na the guy. I can't see the guy. I say, come, I don't they look for you safe. The guy can't tell me, say, into don't they look for me. I say, wait till happen. He said the money where I transferred the other time. Say the money no go. I say, why you no call me? The guy no talk. I say, you for call me now. I say, the money don't go. I can't ask him, which month? The guy no remember the month. In they do as if he no remember the month. And you know, say me, I be very smart person. Very smart lady. I can't go because all the people who I do transaction with, everything where I buy that day, it in my brain. I can't go check the dates. I saw the dates. All this time, the guy don't they gather them. He don't they gather all secretary members. Sure you understand? They call my name. And me, if I won't go buy accessories like that, I always cover my head. You they see me now if I go back. I don't tell now. Thank God I don't tell now say I dey hustle. I know if you do a show like Shepeteri. I know if you sleep around with politicians. Money that is meant for development of the country. I cannot steal it. I cannot collect it from government. So I work. And I know if you keep person, go they look for donations. So I work. I work. So I know they always tell you guys how are they take also. Immediately they don't strike me. Come out my hijab. You know, say they know say how they use hijab. They don't strike me, come out my hijab. They come they tell me, make I sit down like I'm robber. I say no, I know they sit down. I go they ask the guy, say, I pay you the money. The guy say no, I no pay him. I tell him I pay you the money. The guy say I no pay. I say okay, make I call my husband. I call my husband. My husband come say, we don't how much is 91,000. My husband come tell the guy, say, send me your account details. I will pay you 100,000 naira. If you see the 91,000 naira, then call me. Then tomorrow, I will check my account. I will print my statement of account. So when we see the money, you go refund my 100K. Now so the guy off in phone. My husband call the guy on video call. The guy no pick. Now that time I know say something don't happen. So they one treated me like I'm robber. I know say na set up. First thing that strike my mind is Egbegbe. Because I remember say Egbegbe go exchange money. They can't talk say Egbegbe go exchange fake money. That is how they carry Egbegbe go prison. The guy spent 7 years. The day when they go release the guy, they can't straight. They can't talk say the allegation when they take send the guy go 7 years prison. Say na false allegation. At that time, I can't start to talk. I don't tell now. But when all of them plenty, they don't go arrange waiting where they go take burn me. They can't tell me say make I go out. Then plenty, you get one woman. When they don't they abuse, they do. I can't enter the woman shop. I can't sit down. I can't tell the woman. I say you they talk say you steam Shepeteri. Say me I snatch person husband. I steal. Say you they walk. Why you go talk this kind of thing? Say you they walk. Why you so because you call me husband snatcher now, you won't kill me. I be what you won't do. The woman can't change mouth. I said, the person Shepeteri where you they talk about, she never come market, come hustle. And you show where you they talk about, never come market, come hustle. Me, I come market, come hustle. And when I won't kill me, them plenty, them plenty. You know, say I set up, them plenty pieces. Them plenty.
Auntie, they are now telling me to go out. I can't tell them, say, if I go out, if anything happen to me, you say, you know, go. You know, say me, I know, say, na set up. Shall you understand? 4 hours, I was there with them. 4, 5 hours, I was there. They were videoing. They were coming. They were bragging. Ọlọ́run ti mú. Team Secretary làwọn o. Team Ẹnusó làwọn. Ó ní kúrò ń bí láàyè. Ó ní àwọn máa pa ni, àwọn máa nà pa ni. Àwọn máa dáná sun ni. They were doing all sorts of things. And guess what? Phone me off. Phone kejì tó wà lọ́wọ́ mi, mo mú síta straight like this. Phone kejì tó wà lọ́wọ́ mi, mo mú síta. I did not bring out my second phone because they are ready to snatch anything from me. There were many. So I sat with those women there. Then my husband came after maybe 4 hours or thereabout. My husband now asked him, you purposely set my wife up. If truly, small, if truly this is not a setup, when I asked you to send your account details, why did you off the phone? Why did you refuse to send your account details? Do you know how much I have transferred today? My husband called they tell him, this lover, let me set the record straight. Let me set the record straight. I pay 2 million naira per month for my orderly. I pay 2 million naira on orderly every month. The motor where I sit down, so this motor cost me 85 million naira. Let me set the record straight. Let me set that record straight, this lover. You are not smart. This your setup is weak. Leave. You don't understand. This your setup is weak. Shepeteri. This your setup is so weak. That is Gaskia. This setup is so weak. Don't forget that I am a builder. I am into properties. Sure you understand? Now Ozu at the Ozu I no keep a sing and I no do a shewo. Now my own shopping mall, no be shopping complex. My own personal shopping mall. Sure you understand? I dey sell my markets. And today for Nigeria, if you never buy clothes from Lizz and Johnny, you never wear better clothes. Go ask anybody. Oriental. Party where we do for Oriental. We paid 5 million naira. Thank you. 5 million naira cash. Good boy. For our caterers. No be all money for caterers. To bring in your caterers at Oriental Hotel, you have to pay 5 million naira. And go and check out all the jewelry that I wore. I don't think they sell such jewelry in Eko, idumota. Go and check all my fabrics that I wore. That one is too far. Secretary. So now because of 81,000 naira, I remember that there was a time Iyabadan said, mo lọ seko dumata mo lọ jale. Àti ìgbà yẹn ni mo ti mọ̀ pé tí set me up seko. Iyabadan sọ pé mo lọ seko dumata mo lọ jale. I still have the video. Ó ní mo lọ jale níbẹ̀. Ó ní mo lọ kó aṣọ níbẹ̀. Slow down. Ó ní mo lọ kó aṣọ níbẹ̀. Iyabadan said it. Iyabadan said it. Then wọ́n gbé lady kan wá tracker. Ó ní mo lọ rob níbàdàn. Pé mo lọ jale níbàdàn. Pé mo lọ rob bank. Àbí bẹ́ẹ̀ kọ́? Àbí tracker ò sọ bẹ́ẹ̀? Secretary, you have done your worst. Because you cannot use Nigerian police for me. Because you cannot bring me down. Because I did not allow you to create ruckus in Lagos State. I did not allow you to continue to use innocent Nigerians to do your foolish rally. Because I did not allow you to continue use angels' debt to collect donations. Secretary, you are pained that I'm exposing you. That your setup is a weak. It's as weak as fuck. Secretary, try again. 91K. I will bring out all my evidences. I will bring all the receipts. Time and date don't lie. Secretary, time and date don't lie. You know, it's quite unfortunate that you use Yoruba. Who is the now? Tell me, how many youth who want to work
how many celebrities will want to work? The same people, when they bring celebrities to come and beg for money on social media, Shepeteri, that is where you make your money, 70-30. But now, I went to market to go and do my own business because I cannot sleep around with politicians like you, Shepeteri. God. Slow down. Abi? Sad. Because you did not know where I'm making it. Shepeteri. Wàá jẹ ìyà tọmọtọmọ ẹ. Ọ̀run á fi ẹ́ ṣẹ̀sín. Àti wo àtàwọn tó ń lò àtẹnu ìṣó àti gbogbo yín pátápátá gbogbo ẹ̀dá tó bá yín post tó kọ́mẹ́ǹtì bí ògo bá ń jẹ́ ti Ọlọ́run tẹ́ bá ń rìn lórí iyẹ̀pẹ̀ ọmọ aráyé ò ní kí yín kú oríire gbogbo yín pátá àdàbí mo máa gbé àdàbí jáde ní alẹ́ ọ̀la mi ò dẹ̀ ní ṣe nílé I'm going to bring out àdàbí tomorrow gbogbo ẹ̀dá tó ṣe fídíò tó post ẹ̀ gbogbo yín tẹ́ ẹ rì sí ẹ̀ gbogbo yín tẹ́ ẹ ṣe gbogbo yín pátápátá máa gbé àdàbí wá fún yín. You can hear those people saying 90,000 naira. This lover, from 90,000 naira, you now turn me to gold, that I stole a gold. Shepeteri, how come you are the first person that updated if it was not a setup from you? Can you see? How come you were the first person that updated, Shepeteri? How come, Shepeteri, you use your real account to comment on that if you don't know? Then, if it was not a setup, how come 90,000 naira that I've paid since November 17 become something that they wanted to burn me? Really? Really? Àwọn èèyàn ti kú nítorí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí o. Àìmọye ẹni tí ò léèyàn tó yẹ kó ti kú nítorí ẹ̀. Ikú bàbá Sùwé òṣèyìn. Níbi kan parọ́ mọ́ wọn. Ẹgbẹ̀gbẹ́ òṣèyìn. Name it. Ìjẹ̀gbá òṣèyìn. This is sad. Oyè Yorùbá tó ti mú wálẹ̀. Kò dáa. Ó mọ kankan. Léyìí ò dáa. Ẹ bá ń bára yín jà kì í ṣe bí irú àwọn ìjà báyìí. Ẹ dẹ̀ ń sọ pé kórílẹ̀-èdè dẹ̀ ń fara yín ẹ̀ ń sọ pé ẹnìkan ni kó wọlé ẹnìkan ni kó wọlé. Ìwọ́wọ́ yín gan burú ju pé ẹni tẹ́ bá. For you, Shepeteri, to have gone this far to do this kind of setup. Imagine, that is why I used to tell you. Nítorí ẹ̀ máa wá ń fọ́nì ni pé ẹ̀yin kan máa mọ̀ wípé setup ni nǹkan yẹn ẹ̀yin kan máa mọ̀ ẹ̀ tó wá máa gbèsè rọ́ lẹ́yìn ẹ̀ ní bẹ̀rù Ọlọ́run rárá ẹ̀ ní bẹ̀rù Ọlọ́run bó ti ń wò kéré mọ́ ṣé lè dá aṣá. Definitely Ìyábọ̀ wò pa ikú Mohbad gan because I don't know. Eléyìí ò dáa o. Of course because èmi rí nírí wípé ìgbà tí Okoye tó sọ fún Okoye Okoye ló sọ fún náà. Okoye ló sọ fún òun wá lọ gbà tó Okoye wá sọ gbogbo story yẹn fún Ìyábọ̀ wá lọ lu ọ̀rọ̀ yẹn Ìyábọ̀ ló lọ káṣí ọmọ yẹn out Ìyábọ̀ ló lọ ta sí ọmọ yẹn síta tán fi pa dànù Ìyábọ̀ ló lọ ta sẹ́yìn tán fi pa iṣẹ́ ọwọ́ Ìyábọ̀ ni ó ta sí ọmọ yẹn fáwọn tó yẹ ó lè so gan ló ta fún Wùmí tẹ́ ẹ̀ pọ̀ ọmọ yẹn dànù pé wá ọkọ ẹ̀ fẹ́ travel ó dẹ̀ fẹ́ fi ẹ́ sí ló fẹ́ sá lọ agbọ́pọ́n ló nǹkan ló ń lọ́mọ pé kinní kan àwọn náà ta sí ọmọ yẹn náà jẹ́ kán lu ọmọ náà sì pọ̀ ọmọ yẹn dànù owó lórí burúkú àkóṣìbérò kí ló ṣẹlẹ̀ ọmọ lọ sí UK ní August ending kò tí ì ju ọ̀sẹ̀ kan rẹ̀ lọ lọ́mọ kú dànù tó dé kò ju a week lọ tó dé ló kú dànù yẹn ìgbà tó dé náà kọ́ ẹ wo bó ṣe rí síọ̀síọ̀ náà ẹ bó ṣe rí síọ̀síọ̀ Ọlọ́run àbí gbogbo yín léèrè ẹja máa relé inú tiẹ̀ ń bí mi bàbá tẹ̀wé ń bára wá jẹ́wọ́ ní ìjà kẹ́ máa fi olè kẹ́ máa tí ò bá wá sí kíní kọ́ tó bá wá pa ńkọ́ sóòtán bá wá pa yẹn tó bá ti kú yẹn ìyẹn nìdùnnú ayé ti yín torí kò yé mi tó sóòtán bá wá pa yẹn nìdùnnú ẹ má jẹ́ ká máa bára wa jàjà ọ̀dẹ sọ pé kórílẹ̀-èdè dáa sórílẹ̀-èdè lè dá báyìí wá ń complain pé Tinubu ò tún lù ṣe Tinubu náà ló ní kẹ́ máa hùwà ìkà
ṣé Tinubu ló ní kẹ́ máa hùwà ìkà ìwà àbòsí ìwà ìwò olórí burúkú báyìí? Ṣé Tinubu ló ní kẹ́ máa hùwà fẹ́ ń wù lọ́wọ́ yìí? Ẹ jẹ́ ń lọ sùn. Thank you jàre sir. Ẹ ṣé sir. Thank you so much. Ẹ ṣé ń gan ni sir. Ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká máa lọlé. Ìdájọ́ ń bọ̀ lórí gbogbo wọn. Ìgbẹ̀yìn lójú. Ire o. Ẹ̀yin tèmi ẹ pàdé wa.